الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó bá wa ṣe program ti àná pẹ̀lú ìrọ̀rùn kí ó bá wa ṣe program eléyìí náà tí ó ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́ yìí náà. A kí àwọn ustaz wa láti ọ̀dọ̀ ustaz wa al-Sheikh al-Ustaz Abu Abdulwitri Abdulaziz bin Sulaiman Aláfẹ́ kí Allah subhanahu wa ta'ala bí ó bá wa san lẹ́san láti ìlú Ọ̀yọ́, àti àwọn ustaz wa náà Abu Abdullah Abdurrazak Ejigu hafidhahullah kí Allah bá wa san àwọn náà lẹ́san láti ìlú Ìlọrin. Wọ́n ó máa bá tàkọ́dámà nípa mọ̀dúrì gẹ́lẹ́ bí a ṣe sọ fún alánàá, ẹ̀rí pé àná ẹ̀ ó fẹ́ ṣe díẹ̀ àsìkò kó tó di pé àwọn elétò gbogbo ẹ̀ bó ṣe lọ. Inshallah rahman wọ́n wà máa bá wa máa fẹ́ mọ̀dúrì àná náà, wọ́n bá wa kí nínú ẹ̀bọ lẹ́ni náà. Wọ́n wà máa bá wa sọ̀rọ̀ nípa sab'atun min dalalati takfiriyyati al-asriyyati al-jabatiyya adahum Allah wa alaqatuha ma'a dalalati al-khawarij al-asliyya. Títẹ̀ ní tán máa bá sọ̀rọ̀ lórí ẹ̀ òní manhaju talaqi inda salaf wa mubayanatu ahli zaygi wal ahwa'i fi dhalika. Òun náà ni manhaju talaqi jabata, ó máa ń sọ̀rọ̀ wípé manhaju talaqi olìyà náà mọ̀ ọ́n sáàtọ̀ wọ́n máa bá sọ lórí bí a ṣe mú ẹ̀rí láti ọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam wa mubayanat ahli zayd, àti ìṣàlàyé àwọn ahli zayd, àwọn tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kúrò ní orí òdodo, wal ahwa, àti àwọn onífẹ̀ẹ́nú fi dhalika al manhaj, nínú manhaj wọn yẹn wọ́n fẹ́ bá ṣàlàyé ní lórí ẹ̀. falyatafaddal mashkura. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. Naam, àwọn ustaz wa Abdurrazak Ejigu àwọn náà ni wọ́n kọ́ fẹ́ bá bẹ̀rẹ̀. falyatafaddal mashkura. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدى هدى نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها
وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. معاشر المستمعين الكرام، لكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أكبر الله ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí ọpẹ́ yẹ, ọlọ́run ọba tí ó kó wa jọ sí ayé tí a wà yìí pẹ̀lú Islam àti Sunna. Òun náà ni ọlọ́run ọba àdígbàtí kó wa jọ sí tí a wà yìí. Àwọn sí báyìí láti wá gbọ́ ọlọ́run ọba ní, láti wá máa nípa ẹ̀sìn ọlọ́ọ̀bá, láti wá gbàgbọ́ yẹ́ ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹgẹ́ bí ọlọ́ọ̀bá lè gbàgbọ́ yí. Àwọn abẹ́lọ́ọ̀bá eléyìí tọ́lọ̀ọ̀bá wù mí nínú ọ̀rọ̀ ọlọ́run mẹ́jì ká yọjú láíláí. Abẹ́lọ́ọ̀bá àlítọ́lá kó fi wá ṣe kùngẹ́, kó fi wá ṣe dédé tí ọlọ́ọ̀bá àlítọ́lá tí ó yọ́nú sí. Àsìbẹ́lọ́ wákà náà ọlọ́run má jẹ́ kí àwa tí a gbọ́ wa ọlọ́run má jẹ́ kí a sì wá gbọ́. Nígbàtí ọlọ́run àríká má jẹ́ sọ àwa kún bí àsìrí, ọlọ́run àríká kọ́ sọ àwa náà tí a má gbọ́ wa kún bí àsìgbọ́. Àbẹ̀rẹ̀ látorí àwa tí a jẹ́kúnlẹ̀ tá ń gbọ́ wa ní títóbi lórí àwọn tí ó padà má gbọ́ wa nílé àti gbogbo tí wọ́n ń kálẹ̀ yìí, gbogbo tí ó bá dé àwọn àríká kọ́ àkójíkó sáǹpà ní dáadáa fún ìkọ̀kan wa. Ọlọ́wà ìgbẹ́lá kó ṣe wá ní ìkan nínú àwọn olùmọ̀nà tí ń fi àwọn èèyàn mẹ́nà. Ọlọ́wà kó wọ́n ṣe wá nínú àwọn tó ti sọnù tí ń sọ àwọn èèyàn náà. Àwọn la ilaha illallah. Àlékún ìjọ ọlọ́wọ́ bá orí ajẹ́jẹ́ tán lọ́wọ́ ní ọlọ́wọ́ bá ọmọ bá síwájú ẹ̀dá olùkọ́ àgbà Ànábì sallallahu alaihi wasallam àti àwọn ará Ànábì sallallahu alaihi wasallam àti àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀kan wa náà títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà. Allahumma amin. Ibadallah, ẹ̀rí ilé tí wọ́n lé kí adìjọ pé ẹwù àkórí ọ̀rọ̀ méjì ni wọ́n ti kà sí etí bọ́ wa káwọn bá wọn fi ráàsì kò láre. Àkórí àwọn ọ̀rọ̀ méjèèjì ọ̀rọ̀ ńlá tí ó ní kì mínú, ọ̀rọ̀ tó tóbi, ọ̀rọ̀ tó púpọ̀ ni. Ṣùgbọ́n sáájú ká tó bọ́ sínú agbami ọ̀rọ̀ náà, yóò wù mí kí n ṣe àwọn àkíyèsí àti tàníjí kan tí mo rò pé ó ṣe ìjòkólẹ̀ ìlànfààní púpọ̀. Ìbára lọ, àkíyèsí mo fẹ́ ṣe ní pé ẹjọ́ tó lọ náà bá wá tí a jẹ́ ọmọ ẹ̀yà irú àwọn program báyìí ẹ má jẹ́ kí àjíkò mọ̀ pẹ́, ẹ jẹ́ kí a mú ní ogun ẹ̀sìn ká lè jà lásìkò ká jà ní ogun ẹ̀sìn. Nínú àwọn anwa'il jihad, nínú àwọn ìyàrá ọ̀nà tí a mọ́ ń gbà jagun sójú ọ̀nà Ọlọ́run bá ìkánú ẹ̀lẹ́ nínú wa jihadu da'wa kódà muqaddamun ala jihadi sayf. A ti sáájú nù ìdájọ́ ṣẹ̀ríà, a ti sáájú ká jagun pẹ̀lú sayf. Ọlọ́run bá lè kẹ́lápàá Nabi sallallahu alaihi wasallam láṣẹ wípé kí Ànábì sallallahu alaihi wasallam kó jà àwọn kòfààrù lógun. Wajahidhum bihi jihadan kabira, wajahidhum bihi, Ọlọ́run bá ní jà wọn lógun pẹ̀lú ẹ̀. Kí ni dọ̀míru yẹn, kí ni ohun tọ́ka sí? Òun náà ni al-Qur'an. Ay jahid kufara bil-Qur'an jihadan kabira. Jà wọn gẹ̀ẹ́gẹ̀ lógun pẹ̀lú al-Qur'an jihadu tí ó tóbi. Gbé ogun tó tóbi tí wọ́n pẹ̀lú Qur'an. Ilé náà ń pè ní jihadul hujjati wal bayan. Jihadul hujjati wal bayan. Jihadu ẹ̀rí àtàlàyé. Asúrù táwàyí, asúrù tí a ní jihadul hujjati wal bayan. Sẹ́rí jihadu sayf, ìyẹn kò tí ìṣẹ̀lẹ̀ lásìkò yìí.
ó láwọn ṣòro ó lè láwọn arkan tí a rí bóyá eléyìí tó jẹ́ fardu ayn níbẹ̀ ni àbílẹ̀ tó jẹ́ fardu kìfáyà aslu jihad ní pé fardu kìfáyà ni mọ́jẹ̀ olórin bí fardu ayn kí sí mẹ́rin lábẹ́ lọ akàbẹ́jẹ́ pé wáyé pé ọ̀nà tá lè gbàjẹ́gun sínú ọ̀nà ọba ó ní pé wọ́n wà sí báyìí jíkó pọ̀ gan ihqaqan lil haqq wa ibtalan lil batil láti lè fi òdodo rinlẹ̀ káti lè bàyẹ̀ rọ́jẹ́ nítorí pé àwọn wọ̀nyí tí wọ́n á jẹ́ aláburú tàti torí ẹgbẹ́ lẹ́kṣọ̀ ìkalẹ̀ yìí wọ́n dákẹ́ báwọn olùmọ́jì ṣe máa ń bá àwọn oníbídá tí wọ́n ń pèpè sójú ọ̀nà bídá àwọn olùmọ́jì máa ń bá wọn olùmọ́ ní agbára jù àwọn bídá àti wọn àtòpè sí bídá wọn lọ Naam, al-mubtadi' da'iya oníbídá tí ń pèpè sójú ọ̀nà bídá rẹ̀ bá ṣe bá olùmọ́ lágbára rẹ̀ so ẹni tó ní irọ́ lọ́wọ́ nígbà tí ò bá dákẹ́ Ustaz aláṣẹ Abu Abdul wọ́n sọ̀rọ̀ kan mo ti láǹfààní àti gbọ́ díẹ̀ nínú lecture tàná tó títí wọ́n ní mo láǹfààní àti gbọ́ lọ́wọ́ wallahi ìkọ́dà tó bá jẹ́ sí pé ẹnu tàná òun labá gbọ́ wallahi ẹnu ilé tèmi gbọ́ níbi ti tàná bóyá mo ti gbọ́ kọjá àlàjìsá bẹ̀tí mo mọ̀ pé mi tí gbọ́ 70% nínú nǹkan ẹ̀bẹ̀ tí mo ti gbọ́ kọjá 60% àbí ká sọ pé 60% so ìdá ọgọ́ta nínú ọgọ́rùn mo ti gbọ́ wallahi àjádà wa àfádà wọ́n gbìyànjú púpọ̀ wọ́n dẹ̀ sí wá láǹfààní wallahi so àwọn kókó ọ̀rọ̀ ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n sọ so àti àwọn tí wọ́n ti sáájú wọn náà sọ̀rọ̀ lánàá ọ̀dàpá yìí lẹ́ sọ̀rọ̀ gbẹ̀yìn lánàá àwọn tí wọ́n ti sáájú wọn sọ̀rọ̀ náà wọ́n gbìyànjú gan wallahi tó pé àwọn náà ti ìṣàrọ̀ sí pé àwọn tó ti sáájú wọ́n ti ṣe àǹfààní tó pọ̀ so ká gbìyànjú so kí mẹ́fà yọ́ ń bẹ̀ ni pé wọ́n jẹ́ pé wáyé pé aláburú yìí ẹni tó jọ́gà àwọn Muhammadu nari jabata hadahu Allahu wa aslaha kọlọ̀bá kọ́ bá fọ̀nà mọ́ kọlọ̀ kó sàtúnṣe rẹ̀ ó ní harakatun da'awiyyatun shaytaniyya bá ṣe wí nìyẹn wọ́n ní harakatun da'awiyyatun shaytaniyya ó ní gbìyànjú dáwà shaytaniyya àkórí ẹ̀ náà nìyẹn sókè gbogbo kìníyàn ó ní gbìyànjú ká ṣe ìpèpè sójú ọ̀nà shaytan nígbàtí ẹni tí bá ń pèpè sójú ọ̀nà shaytan tó bá wà nà sí ẹ̀kọ́ tó ní haraka tó jáfáfá àwátá wá ń pèpè sójú ọ̀nà sàràfíà àwa dákẹ́ wallahi aburú ni torí pé as-sakitu 'ala al-batili shaytanun akhras ẹni tó bá rí aburú báyìí tó dákẹ́ èṣù tó burú ni èṣù ó dí ni kama anna an-natiqa bil-batili shaytanun mutakallimun ẹgbẹ́ bó jẹ́ pẹ́ni tó ń sọ aburú tó ń mú jaja ọjẹ́ asá ó mú lẹ́nu níbi aburú èṣù tí ń sọ̀rọ̀ nìyẹn àti ṣètọ́nì tí ń sọ̀rọ̀ àti èṣù tó yóò dí ẹ̀dàkùn kí ní yàtọ̀ náà méjèèjì ọlọ́ọ̀bà lè kẹ́lọ̀ lè síwá lẹ́sì tó sọ tí tó yóò dí o nígbà tó wọ́n bá jésù tí ń sọ̀rọ̀ àwọn ọ̀gbọ̀dọ̀ jésù tó yóò dí agbọ́dọ̀ jẹ́ ẹni retí ó lè yanu sọ̀rọ̀ ni àwọn sálà wọn kì í dákẹ́ ẹ̀rì tabaru yẹn wọ́n ni kana qawwalan bil haqq a máa sòrò púpọ̀ qawwal mubalagha yẹni kí ní ń pọ̀ ọ̀pọ̀ ní ṣe sí ẹ̀ kò lè ródòdó kọ́ dákẹ́ kò gbọ́dọ̀ rí òdòdó kọ́ dákẹ́ so ẹ̀dá fún ẹjẹ́ káwà náà kára iṣẹ́ yìí lọ́wọ́ ká máa gbé kíní yìí kí a máa gbé lárugẹ wallahi ó ṣàǹfààní púpọ̀ ó ṣàǹfààní kí ń mọ iye ẹni àwa ò kí ń mọ iye ẹni eléyìí tá a ṣe ń lọ rí sáà a ṣe kan aláṣètò báyìí àwọn àdínú nasiha Allahi orin dábíjan orin bí ayì tó pọ̀ àìmọ́ èèyàn ni wọ́n ń pè tó ẹ́ pé ọlọ́run bá lè gẹ́lá ló ń sábà bí dáadáa fáwọn èèyàn gan ìgbàtà fẹ́ pé kì ní nǹkalẹ̀ àmà pé ló ṣe rí nìyí so ẹjá wọ́n fà ní tó ṣe so irú eléyìí náà ta ṣe lánàá yìí wallahi kò sẹ́ni tí ó gbọ́ pẹ̀lú ọkàn tó túká tí ò ní ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tí ó gbọ́ pẹ̀lú pé tí kóhun fẹ́ wá òdodo ni ẹ sì já ẹ má jẹ́ ká kọ́lẹ̀ ẹni tó gbọ́ lónìí tẹ́rù fọ́kàn rẹ̀ di ó ti mú nǹkan ní ọkàn rẹ̀ wallahi ó ti hí sí ẹ̀ níbi kan ẹ̀yin lẹ́kàn rò pé kò gbọ́ yé ni ẹ ti dá nǹkan sínú ẹ̀mí rẹ̀ tí ó máa rán lọ láíláí ẹ ti dá wa lálẹ̀ sí lọ́wọ́ nìyẹn níjọ́ tó bá tún padà níjọ́ tí ó bá padà síṣẹ́ lára rẹ̀ níjọ́ tí ó bá kálá akáyè mọ́ lára tí ó bá kálá akáyè mọ́ nlé tí wọ́n mọ̀ wípé àṣẹ́hun kí ní wọ́n sì máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí wọ́n mọ̀ pé bó ṣe rí rẹ̀
kéṣẹ́ ti Sheikh Yahya al-Hajuri tí wọ́n ṣe hafizahullah wa hada wa aslaha gbogbo ala nídi hidaya lọ́dọ̀ ọlọ́ọ̀bá kéṣẹ́ ti ká mẹ́ta yíṣẹ́ lórí jàbàtà ti pẹ́ wallahi a mọ́ ń gbọ́ wallahi kàfún nígbà máa ń gbẹ̀yìn tí wà kọjá ní ọgbùn àwọn ni wallahi ẹni ṣéhù tó yẹ̀ mí ọ́ ṣéhù yìí òbò wallahi ìlú ọmọ tó fún ìnáwó mẹ́yàn gbọ́nkayọ́ kódà ṣe yẹ́ ẹ̀tùdà àbí náà náà wọ́n gbé yẹ́ túnká jídà kò tí mẹ́rin yẹn bá rán tí tó bá pariwo ká tó mọ̀ fún sọ́rọ̀ wallahi irú yẹn ẹwọ̀n tẹ́ rí yẹn lásán oníṣẹ́ tí ṣe mi dáwà ọ̀ tó yẹ́ mọ̀ pé mẹ́ṣàlá àbáyé òdòdó ń sọ tẹ́lẹ̀ mí bẹ́ẹ̀ ní ṣe díjẹ́ ẹranjú wọn àti ṣe ìjẹ́lẹ̀ mi máa ń wò nìyẹn torí pé àjọ owó lọ́wẹ́ bí orí yẹn ẹ̀kọ́ ní bẹ́ẹ̀bí ọ kò sí tí ó fi mọ̀ pé ní yìí yẹn ní sọ̀rọ̀ ẹ̀kọ́ eléyìí kan ń dọ̀rọ̀ rú ni eléyìí kan ń dọ̀rọ̀ wípé ẹgbẹ́ kàtíra òdì ní ẹ̀sọ́ lánàá pé ọwọ́ ma kàtíra àwọn èèyàn ní kàkùtì tí ó ń dáwọn àwọn èèyàn sọ wọ́n ma sọ àwọ́ bá kàtíra ìkàkùkà ní wàláì ẹmà kí yẹn kàtíra lọ rúrú wọlé kábí láì márùn kàkùkà náà ni ó ẹbá fẹ́ jọ èdè rẹ̀ bó ṣe ń ka ẹmọ̀ rí àfá eléyìí lóhun lọ lé kéwú báyìí tí kéwú náà ló ń kéyìn torí Ọlọ́run tọba wá wí tọba kàbí láì márùn-ún tí ṣe ń wí ní pé àbòsínú tún kéwú fún wa lẹ́sẹ̀ pátá ìsàmùkún mẹ́kọ́ jẹ́ àwọn ń gbá lákáì lẹni tí ń gbọ́rọ̀ lákáì mọ́ sọ kí ní kàmí tàbá ń lọ́wọ́ àṣẹ́dàpẹ́ ẹjá mọ́ mú lákáì wà dání àwọn tọ́nà bá ń bá sọ̀rọ̀ àwọn tọ́nà bá kàlẹ̀ láfá ẹ̀sìn bọ̀ lọ́rùn àwọn tó nílà káyè ni nítorí ẹ̀ ní ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ òfin la ẹ̀sìn bọ́ màjìnú lọ́rùn nítorí pé náà mọ̀ náà tó tẹ̀klì ákìlú wà mẹ́ nínú àwọn nǹkan tọ́nà bá lè gẹ́rẹ́ fi ń la ẹ̀sìn bá ní ẹgbẹ́ èyàn máa ń fi làkáyè gbẹ́sìn yé kèé bí dẹ̀sìn rú ni yé bí takẹ̀sìn ni àmọ́ èyàn máa ń fi làkáyè gbọ́ yé irinṣẹ́ ni tọ́nà bá lè gẹ́rẹ́ ilẹ̀sìn wà lọ́rùn tọ́nà bó fi lẹ̀sìn bọ́mọ kékeré lọ́rùn nítorí pé làkáyè ò tí ìdàgbà kò tí ní làkáyè àti wèrè àwọn tó jókòó àwọn tó wà wájú wa yìí náà ní làákàyè onílàákàyè èèyàn ni wọ́n kí ẹ̀ kan máa ń túkéhùn tó jì bá wọn èèyàn ká máa túkéhùn tó kútù wà á nà dọ́ọ̀mìnù aláyẹ̀bí ìdọ́kà náà níkà yóò lẹ́rẹ́ ẹ̀rẹ́hùn ìtọ́bà ọ̀rẹ́yìn gbogbo tẹ́ yóò bàjẹ́ ni ó yóò bàjẹ́ ó èmi ò padà èmi ò tẹ́ yóò bàjẹ́ ni ó gbogbo tẹ́ yí gbogbo ẹ̀ wàláhì kúlùwà ẹ̀dàmù níbo ni yíò wà nínú tó kàí kàtù wà ánà tọ́ni látọ́wọ́ wà ń bẹ́ bó ló tún yẹ ìyẹn nǹkan ti sẹ́ náfíù àbí kí ni sẹ́ láyẹ̀ náà wàláhì láwà ń bí kan ó sì gbogbo sẹ́ iná bàjẹ́ àkídà láìbí tún ó àkídà olóòrùn fi sí ẹ̀ àkídà wọn ni láàní mọ́ fi ṣiṣẹ́ ìtìbáàtì ní náfíù fi ṣiṣẹ́ ìtìbáàtì nínú láìláì ọlọ́ọ̀gán láàyẹ òdíṣẹ́ ìsìbáàtì náà fíù ló ṣe kọfà sí pàkídà tún yẹn náà nígbàtí ikọ́ máa fi bàfin ní túnkẹ́ fún wa torí ìpìlẹ̀ rẹ̀ oníṣúfì ni oníbàfin ni ẹ̀sá mọ̀ pé ìpìlẹ̀ rẹ̀ Tìjàníyù ni lórí àkídà Tìjàníyà lórin títí di sin náà àwọn ìpìlẹ̀ Tìjàníyà ń bẹ lọ́dọ̀ rẹ̀ honestly speaking tọ́lọ̀ bá ní káyẹgbà àdébíà lè mẹ́nubà so yíba ní sọ ọlọ́run bó sànú wa ẹwọ ìtúkùtù fa ana dhaminun alla yadhi'a min hasanatikum shay'un ẹ̀dàkùn àbíhù sáà inú wọn bí yẹn sí ń túnké wó wallahi ó jẹ́ tí wá súnmẹ́ ẹ̀yìn náà gbé lọ fáwọn ọmọ tí wọ́n lọ lé kéwú pé kára inú ọmọ bíyàn ti fẹ́ túyẹ̀ tí ó ní gbogbo iṣẹ́ lọ́bàjẹ́ ọlọ́wọ̀n bó sànú wa ẹni ana dọ́ọ̀mìn èmi ń fi yí lọ́kàn balẹ̀ mú ní dọ́ọ̀mìn yẹ ismul fa'il ni alla yadhi'a ipé ìkaka ò ní ráre àbítọ́ bá ní dọ́ọ̀à yadhi'u dọ́yà kí ni túnmà rẹ̀ dọ́yà kí nǹkan ráre ni alla yadhi'a min hasanatikum shay'un nǹkankan nínú dáadáa yín min hasanatikum nǹkankan rárá yín ò ní ráre
nǹkan kánú dáadáa yóò ní ráre so kí láyé bá yọ́n bẹ̀ ni pé gbogbo àwọn tẹ̀lifísàtù yìí ó ní àwọn nǹkan tó wọ́n máa ṣe tó wọ́n àwọn wá ní dákẹ́ àwọn náà ìmẹ́jà dákẹ́ so ìyẹn kọ́kọ́ jẹ́ ìpenisákìsí alákọ̀ọ́kọ́ kò yíba ní sí ó ṣe pàtàkì gan ẹ̀rígbà tí Ọlọ́run ní káráyé ti ẹ̀ta kó yá ìgbà tó yá mọ́ padà wá discover pé ṣẹ́rí káṣíwá sí ọjọ́ kan kó mú sí ọlọ́dún bí 500 yìí tó rọ́ráyé ọ̀sẹ̀ ní ọ̀ráyé kan tẹ́bá mílẹ̀ kan báyìí wàláhì ẹni gbárọ́dún 500 lórí wá sí ẹyọ kan so ọ̀dá pé èèyàn náà padà ráyè tọkùnrin ní tààrà wàláhì ṣẹ́rí ìgbàta wá ráyè tí ẹ̀ tó ń kálukú kóbò láyé ibi tó ń kálukú ẹgbọ́ kó gbé mánìsì ọbẹ̀ rúrọ́dún tí ọ̀dá àyẹ̀ tí mọ́mà tó lójò ó ní ojú gan kò sì nímà tó fẹ́ ná ó ti sú owó dáwọn èyí sú torí kátàkátà ní ọmọ sọ èmi mọ́ sọ pé ẹgbẹ́ fún jàbàtà ní chance kọ́ sọ̀rọ̀ torí pé yóò fún mi ní point tó bá ti lè sọ̀rọ̀ yóò fún mi ní point yóò yọ point tèmi fún mi ní sáà torí pé jàbàtà ò ní sọ̀rọ̀ sẹ́jú márùn kọ́mọ́ wí ìkú èyí lázimul fáídà ni wọ́n gbé kẹrẹ lázimul fáídà nínú mọ̀bàlágọ́ ó gbọ́dọ̀ wí ìkú wì ní sá kò sọgbọ́n jàbàtà yọ sọ̀rọ̀ ìṣẹ́jú márùn kò ní sọ nọ́nsẹ́nsì àbáyẹ̀rẹ̀ méjì kan lẹ́nu àmẹ́ta akọ́ dákàráká aina Allah hiya fi sama láti jọ iná hiya fi sama tọ́ ìrìnà ní sí tó yẹ kí yẹ ká construct simple and correct Arabic òsáàzò ìjókòó lẹ́gbẹ̀ẹ́ mi wallahi jàbàtà yọ́ ma gbé dọ̀míru ọkùnrin fóbìnrin ni ojú mọ́ lára àníbàtà wà ń bẹ̀ wallahi mo fọ́nà bàbúrà mo mọ́ sọ dáadáa èmi ìfẹ́ mú ìyẹn tí wọ́n bá ń kó mọ́ ní kéwú èmi ìfẹ́ mú lọ sí jùmọ́ àti lecture torí pé mo mọ̀ pé ìdè yẹn yẹ lójú ẹ̀pẹ́ ẹ̀dàkùn sí ìwọ náà ẹni tó jòkó tì nítorí Ọlọ́run kò sì lọ fẹ́ rárí kìí àmọ́ wọ́n rọrùn ó jòkó tẹ́lẹ̀ ó pè láàbá rẹ̀ wallahi mo fọ́nà bàbúrà wallahi èmi ìfẹ́ àtàbúwádé wọlé àwọn méjèèjì èèyàn gbọ́dọ̀ mú yẹn lọ lecture àfà yìí ẹni tó bá ma kéwú o ẹni tó bá lójú tí ẹni tàbí sàfáàrí ní kéwú dáadáa yìí ní ò kéwú dákàn yìí kò yíba ní sí sọ́lọ́ ọ̀bọ̀ sànú wa irú èyàn báyẹ̀ wá ní ó tún wá jẹ́ muta'alim mutarafi' èyàn tí ma ń ṣe bí àfá tí ó ma ṣe bí àfá láì nímọ̀ kankan at-tadhahuru bil fi'li duna haqiqatihi ó ma ń ta'alama ó ma ń ṣe bí ìpóhun nímà tí ó ti ní kò yíba ní sí lélẹ̀ tó ṣe bẹ́yẹ̀lẹ̀ tó ṣe láti ní gbogbo àrí kìíní ọmọ padà bí rẹ̀ nílẹ̀ ní mọ̀hádìsì jàbàtà ó sì bẹ̀rù Ọlọ́run mo ní ma ń sọ wípé wàláì mọ́ fọ́lọ́bà búra tí bá ṣe ẹ̀zámù márùn fún jàbàtà lórí ìmọ̀ àdí tó bá pàsì mẹ́ta wàláì ma gbé kọ́kọ́rọ̀ kí mọ́tò mi lè lọ́wọ́ mo fi ọlọ́bà búra ẹ pé jàbàtà jáde tí bá fún ní ẹ̀zámù márùn nínú ilmul àdí tó bá pàsì mẹ́ta mọ́ gbàálà fàyí sì gbé kọ́kọ́rọ̀ mọ́tò lè lọ́wọ́ wàláì tó bá yìí bọ́ta ìwó fún táyà múta ló fún táyà wàláì jàbàtà àdísì wàláì àìmọ̀kan ni a mọ́ tó pé ó rí ipá àwùjọ táwà yìí àwùjọ kan tó pé àìmọ̀kan fún ká ní orí nítorí ẹ̀ ló fi ń yàn àwùjọ ìjẹ́bẹ́ ó sì mọ̀ pá àwọn èèyàn máa tó ń pè ní al-muhaddith òun fún ẹjí sọrí o nígbà tó kọ́kọ́ dé tí máa ń ṣe lẹ́kṣọ̀ lọ́jà ó ní ẹni ẹ̀ṣẹ́ muhaddith o èmi ò ṣe bẹ́ẹ̀ òkúrò àwọn ṣe kàrọ̀lbá ní gẹ̀ẹ́ tán pé ní muhaddith gan àwọn gan ṣe bá wá ní lẹ́nu gbáhùn sí sìn ló ti di muhaddith báyìí o wá gbádìí jù kan wá táwọn àbá àti yanjú tí ẹni tẹ́ bá ń ka tíra báyìí àwọn olùmọ̀ Ọlọ́run san wọ́n lẹ́san rí wọ́n tó wọ́n yẹ́ pé wọ́n pè kíníkà ní footnote àwọn olóyìnbó ma footnote àwọn lárúbó pè ní at-ta'qib ká sọ̀rọ̀ kékeré lẹ́yìn ọ̀rọ̀ wọ́n akọ kíníkà sísàlẹ̀ báyìí àwọn tíra kan wọ́n akọ wẹ́wẹ́ sísàlẹ̀ báyìí àwọn àdíṣ tó bá wà lókè wó tí wá yanjú ìsinadù sísàlẹ̀ owó àjàbà tó wà mú ẹyọ máa ká kíníkà ọgbà lẹ́nu Hanzola ìyẹjú àdíṣ mọ́ àdíṣ ní ìyẹn ọ̀n kàwé dẹ̀ndẹ̀rẹ̀ bá bá gbádìí ti kalẹ̀ fún ó lè yẹjú mẹ́tùnù tó yẹjú ìsinadù fún ara rẹ̀ kákan ni ó yá wàláì mọ́ fọ́lọ́bà búra ẹka mú àdíṣù kan wá láyé mú fi ọ́nà búra jí bá fún jàbàtà ní kwẹ́ṣẹ̀ kan bí àdíṣù kò lè gbà wàláì mọ́ kàbú mẹ́ta ni kí n kà fún ní kwẹ́ṣẹ̀ kan bí àdíṣù ẹka rá mú àdíṣù kan wá ẹmú mẹ́tùnù wá ní kọ́ wá sinadu ẹ̀jáde wọn bí dá láyé jàbàtà ìsinadu mẹ́tùnù gan ó lè kà kọ́ yanjú man haddathakum
anna Muhammadan katama shay'an mimma umira bi tablighihi faqad a'zama ala Allahi al-fariyya firiya ní kìí ṣe fàríyà ọkùnrin ọwá tún lo hadith yẹn lánàá mo rò pé yọ́ kàlá bọ́wà ní fàlá Yorùbá lọ́kà gbogbo tó kàrá náà Yorùbá ní mo rò pé nìkan ti sọ fún pé àbá ọmọ fáwọn fífò yẹ pọ́ǹtì ọmọ fáwọn fífò Yorùbá ní sọ nísìn ibi tá jí ẹ̀bá ọdé yìí náà dáa máa sọ Yorùbá báyẹn tó tọ́wà sọ lábá olùlé kú yìí faqad a'zama ala Allahi al-fariyya fíríyà náà ń pè bẹ́ẹ̀ kìí ṣe fàríyà fíríyà bóòlù sí wọn náà fàríyà bóòlù sí ìbónú ti ṣe ọgbọ̀ ẹ̀ ìbónú ti yọ́ná gbé wá sínú rẹ̀ jáde tó fi rí tó fi tí ìbónú ti gẹ́ẹ̀tì fàríyà yóò kàn sáka kí ó sáàtù kọ́ sí mọ̀ ní àwọn ọmọ ẹbí lè rí nípa nìkáhùl mẹ́síyà wàláì ẹwà pọ́já bàtà kàtàkàtà ní sọ nìká bídíà náà ni ó jẹ náà wọ́n ṣe tàrífù ẹ̀ síbẹ̀ ni wọ́n ti wọlé ọ̀dẹ̀ ní ìkan ṣe tàrífù ẹ̀ síbẹ̀ àní wọ́n ti wọlé rẹ̀ pé kínẹ́pẹ̀ ní nìkẹ́ àfẹ́lẹ̀mẹ̀síyà ó ní ẹ̀ṣẹ́ ẹni tó ṣe ẹ̀hùn ṣe tàrífù ẹni sáàsì ní ẹmọ fẹ́ kẹ́ bá mi sàlàyé ẹ̀ náà ni ó ní ẹni nìká bídíà náà ni ó jẹ́ náà nìká àfẹ́lẹ̀mẹ̀síyà rò ní nìká bídíà kọ̀gbọ́ orí láyé ẹni tẹ́yìn bí sàfánù dẹ̀dẹ̀dẹ̀ bí sàfánù tẹ́ ń pè ní mohadith ní ọmọ kan mọ́ ní káàkiri mẹ́síyà ó sì mọ́kéwú gan mọ́ mọ́kéwú gan wàláì mọ́ mọ́kéwú gidi gan jídàn mọ́ mọ́kéwú gan ní ẹgbẹ́ bá rí o kéwú yé mi gan o àwọn náà káàkiri bí kéwú ọkà pàwọn bí kéwú ìgbéraga yìí ò dá ẹ̀sọ́ lánàá wàláì tó ní ìgbéraga sọlọ́wọ́ bó sànú wa ẹ jẹ́ ká mọ́ expose ojú àwọn pípò yìí àwọn èèyàn máa mana àwọn èèyàn máa kú ọ̀nà bọ̀dálá wọ́n máa bọ́ sínú mana ara àwọn tọ́lọ̀ bà lè gẹ́lá nílò tọ́lọ̀ bà lè gẹ́lá bẹ́ yọ bákan náà àwọn tí ó mọ̀ náà yẹpẹrẹ àwọn èèyàn ti pàmẹ́jì jàbàtà jù láwùjọ yìí mọ́ mọ́ sọ pé kódà tó bá yẹ pé àwọn èèyàn bá ń sàlàyé jàbàtà láti pìlẹ̀ náà dákẹ́ ní ó ṣeéṣe káwà má pẹ̀lú ẹ̀bá ṣe pẹ́ tó yẹn tí báwọn yẹn kàn dákẹ́ wọ́n kẹ́ ń wọ́n wọ́n lọ́yìn tàbí jíyà ẹ̀sìn láfẹ́ ṣe tó bá yẹ pé èèyàn tó bá yẹ pé ìfẹ́ ni ibi táwà súnmọ́ jàbàtà dé láyé tání ń jẹ́rọ àbúbejì eléyìí kéré wàláhì mọ́ fọ́nà bàbá eléyìí kéré ìgbà táwà ń kó ń bẹ́ lòun tẹ̀tẹ̀ ń wọlé eléyìí tẹ́mi máa ń wọ báyìí pé hey ọlọ́run àwọn kó nínú òmìnkà eléyìí sí ìrárí wọlé eléyìí ràṣídì jàbàtà yóò pé tí wọ́n lábáṣẹ láàrin àwọn ìyàwó rẹ̀ mí mọ́ bá wọn parí ẹ̀ ní mọ́ parọ́ tó bá dẹ̀ parọ́ ọlọ́run gbùròdì lọ́jọ́ gbìdà kìyàmà mo fọ́lọ́ àbúra ibi tá súnmọ́ra dé ní kéje pé kẹ́lẹ̀ bá mọ́ bí tèmi àti ẹ̀ súnmọ́ra dé ní ké ìwọ́ irú Rashidi wo rà ó kéré sáwà jìnà mo fọ́lọ́ àbúra tabátún fẹ́ gbé wèrè wọ̀ báyìí tí n bá ń dìfẹ́ jà kídà jàbàtà Rashidi ó lanú lẹ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ lónìí àwọn la mastermind yẹ wàláì mọ̀ fọ́lọ́ àbúra àwọn nǹkan tí wọ́n kàn bá lónìí tí wọ́n kàn ń bomirin ẹwọ́n ẹ̀yà àtọ́kẹ́ táwọn alágbẹ́ ọwọ́ àwọn ń bomi sí so gbogbo àwọn eléyìí kẹ́ àwọn Rashidi ní jẹ́ Rashidi so àkídà yìí ó ṣe jú wa bẹ̀rẹ̀ ní ẹnìkan ò ní pàtàkì àkídà yìí fún wa a ti máa bóò láti jọ ń ṣe ń bẹ̀ so ìgbà tó wọ́n bá dé ibi tí wọ́n bá débẹ̀ ní pé ìfẹ́ ìmọ̀lẹ́lá nífẹ̀ẹ́ tó bá yẹ pé ìfẹ́ ìyẹn lábẹ́ ní tó bá yẹ pé ìfẹ́ ìyẹn lárí ní àníkù ń bẹ̀ láíláí wàláì àníkù ń bẹ̀ ṣùgbọ́n òdodo la nífẹ̀ẹ́ ju wo nǹkan lọ nígbàtá bá tí ródòdó pẹ̀lú ìkọ́nà ibi kan láwà tẹ́lẹ̀ ká tó rẹ́ sí jàbátá wàláì ibi kan láwà tẹ́lẹ̀ ààrẹ síbẹ̀ ìgbàtá rọ̀pọ̀ olódòdó lọ́wọ́ ni ìgbàtọ́lọ́run sì ní ká padà lú ọdún kan agbàtírénì ànù lọ́dọ̀ rẹ̀ ìgbàtọ́lọ́run sì ní ká padà kójú wá padà là pé gbogbo ilé tó ti ń kó wa bọ̀ láti jọ ìyànù lásán ni a rò pé nǹkan gidi ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní a ti padà bílẹ̀ so tó bá yẹ páwọn èèyàn bá dákẹ́ láti jọ yìí ni ó ṣeéṣe káwà mọ́ pẹ̀ tó bá ṣe pẹ́ tó mẹ́rin torí kò sí mẹ́kẹ́kẹ́ lọ́dọ̀ arákùnrin yìí ẹ bá ti fìmọ̀ jálógún kò lè withstand ìmọ̀ kò lágbára rẹ̀ so ẹ dákun tó rọlọ́wọ́ bá kí má bà pẹ́ lórí yẹn ẹ jẹ́ ká gbìyànjú kárí pé irú àwọn nǹkan báyìí ó ń pọ̀ dáadáa ká má fi wọ́n lọ́rùn lẹ̀ ẹ rí pé lẹ́nu ilé tàà ṣe ìdàmú bá wọn ọba wọn àbí ọba wọn ọba wọn gaskiya náà lọ nọ́mbọ̀ lára wọn ara wọn lélẹ̀ mọ́
oríṣiríṣi ọ̀rọ̀ náà ṣe pa ládùúgbò wa bí wọ́n lọ́pọ̀ gan náà ẹ̀sìrí ṣe bí ọ̀rọ̀ àlàyé ni ẹ̀yìn rẹ̀ sí ma ní ẹ́ mọ́sàlàyé sí káwọn mọ́sàlàyé sí wá àbí àlàyé ẹfẹ́ wá lẹ̀ kódà kágbé wá sí family house yín bá ti fún wa láyé ẹjá sàlàyé tiwa náà rẹ̀ ilẹ̀ jù wọ́n sàlàyé tí nígbà tí ó ti pé bá lọ tẹ́ẹ̀sà akúpè yín bọ́ta kẹwàá sí ìnìkọ́ṣẹ́ wa ẹ̀ ní wá ń gbà tẹ́ mọ̀ pé kò sí tẹ́ẹ̀nà nínú mà torí ìjàmbá tó ní bọ́ta ń se kọ́mọ̀ kàwọ́ ká má sàlẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ gbé àjọ ẹjẹ́rí ìgbà kan là ń ti jú ara wa kò sí ìjú mọ́ nìsìn torí ẹ̀jọ́ ọba tẹ́ because èèyàn tó bá gbé báyẹ̀ lú mọ̀ jẹ́ káwọn èèyàn ma bó ṣe má àwọn èèyàn máa ń rò pé ma ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní wàláì náà fi rò pé báyà tí ń pèpè yẹn àbí wọ́n rò kó yé ẹjẹ́ káwọn èèyàn mọ̀ pé kò ní mà káwọn èèyàn mọ̀ pé ẹni yé ẹsẹni tí ó bọ́ ta tẹ́ mọ̀ wá gba fátúwá lọ́dọ̀ rẹ̀ pé báyìí ní sọ ọlọ́run bó sànú wa ẹjẹ́ ká gbìyàn dání naam lẹ́yìn náà ni pé ṣẹ́rí ẹjẹ́ kan wá mẹ́nu bà díẹ̀ nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ lánàá nínú àwọn nǹkan tó ń ti sọ lánàá àmá kí n tó mẹ́nu bà mú fẹ́ tọrọ àforíjì pé ó wù mí kódà láti jẹta ni mo ń plan pé bá kí n ti dé bí báyìí so that irú àná yẹn so me ní fi late so that qadara Allahu wa ma sha'a fa'al ọlọ́wọ́ bá lè gẹ́ láti pé fún nǹkan wà ní fúsànà tọ́lá bàkájú ọ bá sì wú ọlọ́wọ́ bá ló máa ń ṣe so ìdíwọ́ ránpẹ́ òun là ń bá fẹ́ra láti alẹ́ àná yẹn láti alẹ́ ìjẹta sí tó fi di alẹ́ àná bàtàwà rí pé kí ní yìí fẹ́ gbà má tààrù kí bá yóò gbọ́ nílà òpé yóò bá ṣe rí ní orí àtúgbọ̀rọ̀ miss tó ní alábi wá bí ó ṣe rí inshallah so nǹkan tó fà nìyẹn so kí a sì àforíjìn náà lẹ́yìn yẹn wọ́n ní méje sab'atu min dalalati at-takfiriyyah al-'asriyyah al-jabatiyyah hadahumullah wa 'ilaqatuha ma'a dalalati al-khawarij al-asliyah wọ́n ní méje nínú àwọn àna àwọn ìjọ tí ń pèyàn ní kéfèrí àsìkò dé òní wọ́n fi sínú kọ̀ọ̀sẹ̀ yìí nínú bracket pé al-jabatiyya làwọn ìgbàlérò hadahumullah kọ́lọ̀bàkọ́ bá fọ́nà ma wọn wa 'ilaqatuha àti ìbátẹ̀ rẹ̀ ìníbáṣe papọ̀ rẹ̀ ma'a dalalati al-khawarij al-asliyah pẹ̀lú àna àwọn khawarij ìpìlẹ̀ náà ṣẹ́rí nínú àwọn ìdọ̀rọ̀rú tó ní agbára jùlọ òun ni wípé jàbátá yóò jẹ́ kó yé yọ́ ma kàtíra wọn ìdáwọn àfáàsọ nípa wọn Khawarij fún wa yọ́ ma kàfà wọn ẹ̀kọ́ rí o ẹni tí bá ń pè ẹlẹ́ṣẹ̀ ní kéfèrí òun ni Khawarij ẹni tí bá ń pè ẹmí oníbídà lè mí pè ń kéfèrí mi ò pẹ́lẹ́ṣẹ̀ ẹlọgbọ́n kan yóò oníbídà ló ń pè ní kéfèrí kò ń ṣe lẹ́ṣẹ̀ so ẹ tí bá ẹ̀mí ọ̀ṣọ́ Khawarij àwọn tí bá ń pọ̀ ní zìnà ọlọ́tí ìgbàǹkà ní kéfèrí ni wallahi khariji ni ẹ nítorí wípé kìí ṣe zìnà kìí sọ tí nìkan ni rẹ̀ ẹ̀ṣẹ̀ kìí ṣe zìnà kìí sọ tí nìkan ni rẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò gbéyàn jáde kó ní Islam nínú àwọn ẹ̀ṣẹ̀ tí ò gbéyàn jáde kó ní Islam ọtí wọn bẹ́ẹ̀ zìnà wà bẹ́ẹ̀ ó sì lè gbéyàn jáde kó ní Islam náà tí yẹn bá sọ́dẹ̀ tán bẹ́ẹ̀ni lára àwọn ìran ẹ̀ṣẹ̀ míì náà tí ò gbéyàn jáde kó ní Islam ìwọ́n ń pè àwọn èèyàn ní kéfèrí pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ yẹn òun náà ni àwọn bídá àti ọjẹ́ mufassiqah albídá àti mufassiqah àwọn bídá àtọ́sọ̀ ìdí kòkí gẹ́gẹ́ kan mẹ́mí yàrádó ni àwọn bá yẹ wọ́n pẹ́ bídá lẹ́sẹ̀ wọ́n pẹ́ ẹni yíò tí wá mọ̀ kí wá lè túnmọ̀ kí ní pé wọ́n ní ìkan wọ́n fàṣíkọ́ ẹ̀ mufassiqah albídá àti almufassiqah bídá àtọ́sọ̀ ìdí fásík kí ni túnmọ̀ yẹn ọsọ yẹn di ìbò kí ọsọ yẹn dẹ́lẹ́ṣẹ̀ ó sì láwọn ọ̀fẹ́ ìgbò bídà lẹ́ṣẹ̀ kò náà ń gbogbo bídà lẹ́ṣẹ̀ rí ẹni kò gbogbo bídà lẹ́ṣẹ̀ yóò mẹ́ ìyẹ́ ti tọ́rù gẹ́ ọ́ ẹ́ ti tọ́rù ọ́ yẹ́ wọ́n sọ nùgbò bídà tí mo pàtí sípọ̀ ẹ̀ṣẹ̀ ní bídà tó sọ ìdí fásí àbọ̀mọ̀tá wọn ni ó fàṣíkọ́ ẹ̀ ìsìn olùfáìlì ẹ̀ wá jẹ́ kí ni mo fàṣíkọ́ ó fàṣíkọ́ ẹ̀ bídà ẹ̀ sọ ẹ̀ ní fásik àwọn bídà tó sọ ẹ̀ ní fásik yẹn kò sí kankan ní alùsùnnah wal jamā'ah tó pèyàn ní kéfèrí pẹ̀lú àwọn bídà yẹn jàbàtà ń pèyàn ní kéfèrí pẹ̀lú àwọn bídà yẹn wallahi ẹni tó bá pèyàn ní kéfèrí pẹ̀lú irú àwọn bídà yẹn ní àwọn Khawarij lọ kò sí iyèméjì bẹ́ẹ̀
ó dùn mọ́ mi pé inú àwọn alùmọ̀ tí wọ́n sọ̀rọ̀ lórí tí mo sọ igaga lórí ilé igaga tí ọ̀rọ̀ wọn la yahtamilu tahwil wa la yahtamilu at-talbis kò sí dàrú kò sí yí kò sí ṣe bákan òun ni Sheikh Abdussalam As-Suhaimi ìkánà àwọn àgbàfà ni ustazul aqida ni wọ́n ní jami'a Madina al-Jami'a al-Islamiyya ní Madina Annabi sallallahu alaihi wasallam ní al-Madinatu an-Nabawiyya nínú tírà wọn tán pè ní fikru takfir qadiman wa haditha wa tabri'atu atibba'i salaf min al-ghuluwi wal fikri al-munharif tírà tí mo sọ yìí ẹn tó bá ní PDF tírà yẹn lọ́wọ́ tó bá ní PDF tírà yẹn lọ́wọ́ kó lọ wo page 31 nínú tírà yẹn kó lọ wo page 31 ẹ jẹ́ kí n gbé tírà yẹn jáde ó wà lórí ibi báyìí ẹ má bínú ó ti mẹ́mẹ́ lára kí n sábà kí n máa lo fóònù láti fi gbé tírà jáde so naam tírà yẹn tí mo dákọ yẹn ṣẹwárí yẹn tó bá lọ wo eré tó jẹ́ soft copy tó jẹ́ hard copy náà the same page náà ló wà nítorí pé àwọn PDF file wọ́n kà máa ń compress ẹ̀ tóbi so bó ti wà ní page hard copy náà ló máa ń wà nínú page àwọn PDF file yẹn so tá bá lọ wọnú tírà yẹn a rí nǹkankan tí ó ní ṣe pẹ̀lú nǹkan tí mo ń sọ yìí ń bẹ̀ kálẹ̀ bá mọ̀ wípé ọ̀rọ̀ nípa pé torí jàbátá láwọn tẹ̀lifísà tí ó ní ní ọmọ yìí àwọn àbá tó kún ní àtàwọn àbá tí ó kún jà wọn kí ń jà fún ìjà ẹlẹ́gbẹ̀ tó bẹ́ẹ̀ tí bá ń kún jà káyàjọ́ máa gbógun tó méjà àbá ò wá ní òpin mídíà àbá ò wá ní irọ́ lọ mọ́ ń papọ̀ sáàbà gẹ́gẹ́ tí òpin mídíà kò sí ọdá mú wá ìkànnà àwọn ọmọ rẹ̀ ìkànnà àwọn ọmọ òun tó sẹ́yìn ọ̀rà sí ìjẹ́ Muhammad àbíkínà ń pè yẹn tí Muhammadu Kòròdú lẹ́ ń pè Muhammadu Kòròdú kò níwà kò tún lẹ́sìn báyìí ẹni tó bá máa ọmọ arádáradá kan báyìí lọ́mọ ẹ̀ ọlọ́run mú bá fọ̀nà mọ́ jàndùkú ọmọ kan yẹn náà ó ní àà wọ́n ti ẹ̀láyà púpọ̀ ó máa sí pẹ̀lú gbogbo tí àlàwọ́ rí wọ́n ní kò sí àbá àkájí òfin mídíà tí àwọn mẹ́lẹ̀ tí bó ṣe wá rọjọ́ nì tó èmi tẹ̀ wá rò pé yóò mú ẹyọ kan àbí méjì wà láìbọ̀dẹ́ kankan mọ́ wá wọ́n ní wọ́n rí ìdíbòlẹ̀ rìn dé gan sọ́rọ̀ rírìn wá nílé àbọ́rọ̀ mà ẹlẹ́kùnṣẹ́ ìfúnpàtàbá tó ní káàkiri ayé ká tó mọ́ ẹgbùn àbá àti òfin mídíà tó rí ẹlẹ́kùn nígbà tí è ṣe pé afẹ́ṣe ziyarọ̀ sọmọ́rin káyé ká tó mọ̀ pé àwọn àbá kan orí ṣe rí àwọn ọ̀rọ̀ tí ó bá ti sí ọ̀rọ̀ tí è bá ti masala khilafiyya tí è bá ti masala táwọn àfá yàpá lórí ẹ̀ lérí láyé káwọn àfá súnnà kan wá náà kọ́lá khilafu wá pẹ́ nìkan sọ̀rọ̀ ẹ̀ láyé bẹ̀t masala tí khilafu bá ń bẹ lórí ẹ̀ táwọn àfá inú insafu ni o àti nínú amanatul ilm nínú ẹ̀ ni wípé masala kẹnu ọ̀bá kò lórí ẹ̀ sọ pé nínú masala yóò àwọn olùmọ̀ ọ̀fẹ́nu kò lórí ẹ̀ àwọn kan sọ báyìí àwọn kan sọ báyìí ṣùgbọ́n ar-rajihu ẹ̀sì tarjih eléyìí tó wá rìnlẹ̀ jù ó ní nǹkan báyìí nítorí ẹ̀rí báyìí ẹwọ nísìn ọ̀rọ̀ kákàfàrọ̀ tariku s-salah mas'alatun mukhtalafun fiha ìyàfà mẹ́bẹ̀ lọ́dọ̀ àwọn àfá kò dẹ̀ síbà táwọn àfá sọ̀rọ̀ yẹn tó wà nínú kọ́lá khilaf yá àwọn àfá ẹnu òkú lórí mas'ala yìí ṣùgbọ́n ó ń kàrùkọ́ àṣọ tó hàn sí pé ibi tẹ́ mi lọ rí o pẹ̀lú jẹ̀bí pẹ̀lú àwọn olóṣùwà rọ́jì tàbí báwọn àfá ṣe máa ń ṣe ní orí ọ̀rọ̀ hijab wájìbù ní àbíkò ń ṣe wájìbù àwọn àfó ní wọn ẹnu òkò lórí ẹ̀ gbíbojú kábojú àbá àbojú ẹnu àwọn àfó òkò lórí ẹ̀ orí ọ̀rọ̀ al-qabdu wal-irsal àkàwọn mẹ́yà àdáwọlẹ̀ tàbá dìde kó mi rùkú rẹ̀ ẹnu òkò lórí ẹ̀ kó dẹ̀ jẹ́ ìsọ́ kíkà fún yín lórí ọ̀rọ̀ agbóyin àgbórin ẹnu òkò lórí ẹ̀ ẹjí ọ̀nà sáà máa kò sí masala bí ẹ̀fẹ́ kàfàrọ̀ yẹn o amínú pé ẹ̀mẹ́ já ma sọ́ra ẹ̀wọ́n ní gíní kan ìgbà òwọ́n náà wọ́n lọ́wọ́ sí ọba sọ́rọ̀ ẹ̀lẹ́jọ́ mọ̀ kàfàrọ̀ pé èyí tó bá ti lè ṣe tọ́lọ̀ ọba lékẹ́lẹ́ sí léwọ̀ tó bá ti lè sí lẹ́tọ̀ orí sí ní èwọ̀ ni ọwá lẹ́tọ̀ ni wọ́n lọ́tọ̀ ó ti di káàzì ìwé ṣe báyẹn wallahi wallahi ọgbọ̀rọ̀ jẹ́ amrun mujma'un fihi mutawatirun ma'lumun min ad-din bid-darura amrun
mujma'un fihi mutawatirun ma'lumun min ad-din bid-darura wa illa kafara ma fa joko ina ni se mo wallahi ọ̀rọ̀ ma ni kò yawun eléyìí ko wele ta wi ni sin yara fún gbogbo leye ha ji boye ikan da ke wuru ni ngba si ke wu gidi eye wo ẹ tí understand la kaye bi la kaye kute ti e oni ma yi o ọ̀rọ̀ ma na je nso tá bá wá sí level yin díẹ̀ a tún lọ sí bi level àwọn àfáà náà ní ta àfáà mi sọ̀rọ̀ a ní torí pé yin te torí pé ẹni tí ó ṣàǹfààní nínú tá ń sọ yìí kódà ọ̀rọ̀ náà àwọn èèyàn ló ṣàǹfààní mas'ala tí yẹn fi ń kà fárọ́ yẹn bó ṣe rí nìyẹn pé mujma'un fihi ijma'u gbọ́dọ̀ wà ń bẹ̀ mutawatir kódà ẹ̀rí ẹ gbọ́dọ̀ dé ipò mutawatir ma'luman min ad-din bil-darura àwọn gbọ́dọ̀ mọ́sí lára ẹ̀sìn tí ò gbọ́dọ̀ mọ́sí lára ẹ̀sìn ṣe nínú àwọn ọ̀rọ̀ nípa pé ọmọdàdà ìrìnàṣàbù ìtọ́nà àwọn àfáà ní oní tó kó sí inú àfídà ọ ṣùgbọ́n tó ń ti bẹ́ àwọn àyíkúnmọ̀ wa wọ́n máa ń ṣe tàkìdírù ẹ̀ wọ́n máa ń pàlé wọ́n lọ́yẹ̀ ẹ̀rí tọ́nà àfáà tó náà kọ́kà pọ̀lọ̀ ìrìnàṣàbù gbogbo àwọn àfáà tó náà tí wọ́n dé kíkà wà kàlàkíyà káwà kọ́yé wọ́n máa ń kọjá ọ̀rọ̀ ìrìnàṣàbù máa ń nà wọ́n pàkí wọ́n bá bí yẹ́ o tó túnmọ̀ sí pé ọdún ìdí èdè rí mẹ́rẹ́ ní sí rẹ̀ náà ìwọ̀n house ọmọ náà tó sọ pé ìyẹn lè gbóòrùn ọ̀rọ̀ burúkú ní o kò dá o ọ̀rọ̀ yíò máa jú ó lẹ́gẹ́ àgbàkó wọlé tí wọ́n bí ẹ́ṣẹ́ lọ́bí kàkàrọ̀ yẹn ẹni ìgbà yẹn já sọ́ra tó ń gbé ìgbà ìgbà ẹni tó yẹ pé òkè wò kéwò ọ̀rọ̀ tẹ̀kí ìṣẹ́ wọ́n lọ́dá tó àwọn kàdábì ìmọ̀ lọ́wọ́ bí kama wá ní òṣòwò àtàwọ́kù òṣòwò wọ́n ti lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ ọ̀dọ́ tí wọ́n ní ẹwọ́ wọ́n tó kódà pé kẹ́kà fọ́wọ́ àdíkò lè kà lórí kàṣù ó túnmọ̀ sí pé ọmọdé lù ọya alẹ́kàlẹ́ kó lè kó wọ́n jẹ́ lọ́ní kẹlẹ́ lọ lọ́sẹ̀ ámà ìṣó báàmù ọya wà kẹlẹ́ lọ tó lè bí kan lẹ́nu ọmọ ẹni tí ọ̀sọ́kọ́ ọmọ ẹni tẹ́ lò mọ́ ọmọ ẹni tẹ́ ní ọ̀sọ́kọ́ ọmọ bá ṣe ń lò Tẹ́bá ní kí ni ọ̀sá ti yanjú ẹ̀gá? Àbúgbè ti yanjú ẹ̀gá, ààlẹ́ àà nínú lẹ́tọ̀ ẹ̀. Ó bẹ̀rẹ̀ lẹ́tọ̀ ẹ̀. Títẹ́ ní oríkà, ìbá ń tẹ́ ìdíẹ̀. Àwọn aláìra orí ìjú ní àìní, ó ti sáré kọ̀kú, tọ́bá lẹ̀ tí ó ní ìbílẹ̀ ẹ̀, kò ní bíjà. Wọ́n ti ló méjì àlè yàn, káàkiri ni. Àbẹ́gbẹ́ tí àwọn bá sọ pé ọmọ yẹn, wà láì nínú àwọn ìsìnkìlà pẹ̀lẹ̀ ẹ̀mú kàrùkú máa ní onítọ̀ bá ti sọ pé ọmọ yẹn fún yẹn olóòrùn fídí àjọ ọmọ yẹn ẹ̀tì mọ̀ pẹ́ ti lọ wàláhì bá ti lè pè yín lọ́mọ yẹn ti lọ pátápátá ìdíkè fídẹ́ ti jáde kóònù ẹgbẹ́ ni tó yíra ní sí so àbíbábí yẹn ní onífẹ̀ẹ́nú àbúkọ̀ yẹn ló ní ìrújú ó ti díkè fírí nìyẹn wọn kì ń kà fárọ̀ yẹn báyẹn now ibi tí wọ́n bá débẹ̀ ni pé ọ̀rọ̀ tí ó bá ti sí khilaf tí àwọn àpọ̀ bá ti yapa lórí ẹ̀ lérí kan náà fọ́lá khilaf láyé ọ̀rọ̀ nípa akùnbídà kò sí ẹnìkan náà salaf tó náà fọ́lá khilaf pàwọn àfà yapa lórí ẹ̀ kò sí àfà súnà tó yapa lórí ẹ̀ tó bá yẹ pé yapa ń bẹ ni ibi tíra lè wọn kódà síwájú wọ́n sọ pé ẹnìkan sọ ọdún kódà kọjá pé ẹnìkan lọ sọ wọ́n lọ ṣáàzà ni wọ́n ni ó ṣáàzà òun nìkan lọ sọ ọ̀rọ̀ yìí rí láyé wọ́n dẹ̀ sí rọ́dù fún kódà kọjá ẹnìkan lọ sọ nínú àwọn tó yẹ pé yóò ẹ̀dájú bí àkọwálì àwọn táà máa ń ká ọ̀rọ̀ wọn kún tó yẹ kún wọ́n ní pòsíṣẹ̀ nínú ẹ̀sìn àwọn tó yẹ kún wọ́n láàyè tẹ́sìn gá mọ̀ pé àwọn ilé ìrìjálù dìní ni wọ́n kódà kọjá òun ló sọ wọ́n sọ pé òun nìkan ló sọ orú ẹ̀rí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ń kọ́ kò lẹ́rí àwa rírí láyé láyọ́ láwá tí ń kàtíra o a sì tí ń challenge yìí láti jọ ìpé ẹmú wá ẹ̀rí mú wá gbogbo àwọn Barbahari òkú mídíà àpàdà rí kókó mídíà ṣe fẹ̀lú mi láìrí òkú mídíà òkú mídíà gbogbo yíò lò tí ẹ̀ tí wá tó wípé ẹ̀mọ́ bí tẹ́ ń lọ gbogbo àwọn tó alápọ̀n ṣe kàlẹ́lá nínú òkú mídíà rí nínú sí sílátù lódà wà nínú kéjì ẹ̀jì ń gẹ́gẹ́ ṣe kàlẹ́bá ní pẹ́ mídíà mẹ́
tẹbá tó lọ ka hajjatun nabi Sheikh Albani tó pín bídíà wallahi èmi ò mọ̀rú àwọn èèyàn báyìí láyé Musa ní òpin bídíà àwọn irọ́ tàbátúwá bá wọn kó jáde tàbátúwá wọn àfá wọn jáde èmi ò kẹ́ kí sọ ràfá ẹni mọ́gbá alé náà èmi lọ ràfá náà èmi lọ ràfá ìpá lọ kó jáde sí èmi gbọ́n káyé gan gbogbo nǹkan yé jídà sí ní lọ ràfá mú kàn ẹ̀yìn lẹ́mọ́ ń pàpá káàkiri nítorí pé wọ́n èmi kàrú síra wáyé o torí pé bẹ́ yàbá ẹ̀yìn bàdá láìkì jíra àwọn àbàdẹ láìkì nǹkan mínú òṣèlú yíò wá tó yẹ pé tíra lórúwá ẹ̀tàn adì ilẹ̀ ti mọ́ aláì òkété rẹ̀ ti bóòrùn mọ́ lọ́wọ́ àbá àwọn èèyàn ló ti ń gbọ́ nǹkan yé yìí aláì mọ́ sọ fáwọn ìjọ́ ẹ̀mọ́ ní ọlọ́mọdé wọ́n yẹ tí àbà tọ́padà bọ́rọ̀ ẹ̀dì àwọn ẹ̀pàdà lẹ́lókò gbẹ̀yìn torí ọ ń báyé àwọn èèyàn jẹ́ o mo fi ọlọ́mà búra ó ń báyé àwọn sàbábù ẹni tó kàn ló mọ̀ àbá bí ṣe ń bá tó ọkùnrin jẹ́ ní bá tó obìnrin jẹ́ tẹ́ráwọ̀ obìnrin wọ́n jẹ́ sísọ wọ́n dájá fi àdí àpẹẹrẹ ẹ̀rọ pọ́dọ̀ hé lọ́wà ní àbá ó ti jọ́dọ̀ hẹ́ wàláì wọ́n ti máa ń gbá sí láwọn ní alẹ́mí mẹ́ èèyàn òun lọ́fẹ́yàwó sì kọ́ tàbí tí ó kú ẹrin tàbí tí ó wẹ́ni tí ń ṣiṣẹ́ nítẹ́ ọfẹ́yàwó sì kọ́ òun lẹ́yìn tó ṣe wà líyù ìyàwó ń fẹ́lò ní wàláì mọ̀fọ́lọ́ bàbúrà òun gẹ́gẹ́ ló tún ṣe wà líyù ìyàwó ń fẹ́lò ní ẹni tó wá ṣe wà líyù ìyàwó fún àwọn ọ̀rọ̀ kan mẹ́lọ́kẹ́ máa sọ nítorí pé kẹ́lẹ̀ bá àmà kódòdó ní wà ílá ó yẹ kí n fi nǹkan pamọ́ ní nǹkan tí ìyàwó complain ní pé ọkọ òun ò lágbára àti súnmọ́kùnrin tó oníkọ̀ lágbára àti súnmọ́kùnrin tó olóǹfẹ́ fi ọlọ́sí pàdánwà ìbímọ kan wọn èyí ò sínú kankan ìyàwó ń ṣàlò òbí now wọ́n bá ọba ní ọkọ òun lágbára àti súnmọ́kùnrin tó ní wọ́n bá kọra wọn dérí àwọn jàbátá sí máa kọra bí ẹ̀ márùn-ún èyí ò ní gẹ̀gẹ́gẹ́ ní ṣe lọ́dọ̀ lọ kọ́dà ìyàwó first one jàbátá ó ní ìgbà tó fi kọ̀ àbáàkà ń bẹ èmì náà máa ń gbógé tí wọ́n bá bá ìgbà tó pé ẹ̀kẹta mú ní mọ́ wà lọ́dọ̀ mímọ́ ó tó wá lẹ́lẹ̀ kẹrin ó tó wá lẹ́lẹ̀ karùn mo sì wọ́nù jàbàtà mọ́ fọ́nà bàbúrà ẹni táwọn ìjì kún jàbàtà sí ìlú ìdákọ̀rọ̀ tó ní kún jàbàtà nígbẹ̀ mọ̀ dáadáa ní tí máa ṣe bíríjì pàláyì wọ́n ti mọ̀ wọ́n ti pè mí ẹni táwọn ìjọ lọ́dí sàánú ẹ̀kọ́ jàbàtà ìyẹ̀ líle ẹ̀ṣẹ̀ lórí òkú síwájú àwọn àbúbìpamọ́ tó mẹ́ bá mẹ́bẹ̀ ní pé ọmọ ìkòrò sí gẹ́gẹ́ bí sí èyàn ẹ̀tọ́ lápẹ̀ mẹ́ta ọ̀dọ̀ àwọn jàbàtà kọ́ wọ́n bá ṣe ń dọ́gbẹ́ sí a ní fọ́sù àgbú jàbàtà ọkọ̀ bí márùn ìrọlọ́ ní máa ń pa kò níbẹ̀rù ọlọ́run ẹ̀ká máa ń rò pé kò níbẹ̀rù ọlọ́run kankan amàgbàjí máa ń kí máa gídì amàgbàjí kọ́dà ìgbà ní òní kò ní tọ̀kalẹ̀ wá kírun sálẹ̀ wọ́n parọ́ ẹgbẹ́ àwátáwà sún àwá ṣẹ́ráwẹ̀ lọ́wọ́ àti nìkan ẹ́dìkọ́ta ìlàwà ń gbé nígbàtí tó kó lè bá mọ́ kó lè bá mọ́ bá ṣọ́ọ̀bù ságbọ́bá mọ́ ń gbé lókú erin mọ́ gbàbọ́ sùúrù lérè sí ní agbọ́bà tó kó erin lọ́sọ́ sáàrin gbogbo ṣẹ̀mí ayé mi ó rí bọ́n fúra di sùúrù lérè wàlá gbogbo ọ̀rọ̀ ayé mi pátá abẹ́ ilé jàbàtà abẹ́ ọ̀fíà láti máa ń kí mọ́sílù dìrọ̀ ẹsọ̀rọ̀ kálánà nígbàtán ní wàlá ìwòtọ́ ni àwọn mọ́sálásí káàkiri nígbàtá ní ó gbẹ̀ hànà bá bá dé mọ́sálásí lónìí nígbàtá fi lọ́lá wàlá wọn wà lè wà kó mọ́sálásí kan bẹ ní Sultan Road lẹ́gbẹ̀ẹ́ stadium báyìí kò sí sẹ́nì kẹ́kẹ́ tí lọ mọ́sálásí àwọn ẹran níyàgbẹ́ síbẹ̀ níjọ́ ta débẹ̀ ta gbà báyìí àwọn ará tó tẹ̀ ní inú wọn dùn fún ọmọ tí ẹ nígbà tí wọ́n àkìkí ti kẹ́ ládùúgbò wọ́n kọ́ wàhálà wa ìjọ́ kejì mẹ́gbọ́n wa dànù láfi padà wá dèrò abẹ́ ilé abẹ́ ọ́fíì àjàbàtà yóò sáàmà sí ìfẹ́hùn náà nìkan òní kírùn lẹ́yìn nìkan láìpàá tó gbogbo yẹn ní kéde orí ọ̀dá jíma tí ẹ̀lẹ́ lọ́tọ̀ ìdí tí ẹ̀ lọ́lọ́tọ̀ ìsìn dáhùn tí ẹ̀ kí lọ́tọ̀ ọ́sàbẹ̀ kó jọjọ ìkó ṣe ìwé ìsàbẹ̀ èmi ìsàbìrù kọ̀kọ́ ohun ìsìnkú kọ̀kọ́ àwọn èdè kó tí ọ̀bọ́ sí ayé ní ìjẹ́ ju tàbí ìrù lọ ayé mọ́sọ́nkìsì ayé tí jàbàtà ń jẹ àmìrù ọ̀jẹ́ ń jẹ yẹláyé ayé àwọn ayé táwọn àmìrù rí jẹ ó sì rí ìsàmìrù kọ̀kọ̀ ìsàmìrù kọ̀kọ̀kọ́ ìsàmìrù pàgbáni kí mẹ́fà yẹ́bẹ̀ ní pé àwa mọ́ gbogbo ọjọ́ ayé tiwa
àwọn máa ń kí sùúrù lérí torí pé kìí ṣe à ń lọ wá sí nìkan tí wọ́n kàn gbọ́ lẹ́kṣọ̀ nìkan kọ́ àwa fara ṣiṣẹ́ jàbàtà a ṣe pẹ̀lú sí àṣekára ní sọmọ fẹ́ bá rán yẹn lẹ́wọ̀n lọ́wọ́ tó ní pẹ̀lú sí àṣekára bẹ́ẹ̀ láyé ṣe jàbàtà wà láì a ṣe gan to the core ọmọ látò fún erin gbogbo orun jama ìbẹ̀ ni màdùwá kì ní sùúrù lé kódà ń gbà tó fi ń sáyẹn ládàá lọrin ìgbẹ̀tàmì kan lọ́wọ́ ń sáyẹn ládàá báyìí nílọrin lóòrù tààrọ wíhì ní látòkú ẹni máa ti wá kí wọ́n ìsáyàn méjì lárúwà lóòkú ẹni tó ti bẹ́ẹ̀ ní mú pọ̀pá mi láti máa lọ mọ́sálásí jàbàtàrà yìí so kìí ṣe pé àwọn ìbáyàn sí ní gbàtàdù wọ́n bẹ́ aburú gan ojú náà kò jù báyìí lọ wàláhì mọ́ fọ́lọ́bà fúra ojú rẹ̀ kó gan àwọn tá mọ̀ ń gbà èmi ò dún rí ń gbà wọn torí pé ọmọ ojú bọ̀rọ̀ sí amúlùmẹ́bẹ̀ òye tàkídà jàbàtà èyàn fẹ́ sàtọ́wà sí pẹ̀lú ọmọ ìgbà ọbẹ̀ oríyàn tó mọ́ ọ̀fẹ́ kí ọwà nílé jú ó ní ṣe bí ẹ̀hànà tọ́wà bá ọwà bá ọmọdé àbí mọ́ ní ọgbọ́dọ̀ sí bákan kí ní ìṣe sí òun lóòfin rí ń tọ́ fẹ́ practice yun practice kò sí ìjọ́ tí mo kó rẹ̀ nìkan ní àbá orí ń jẹ tútù báyìí wàláhì ohun orí kó tún tútù báyìí láyé wọn ẹ̀ lè rí torí pé lẹ́rẹ̀ ni mọ̀mọ́ wà ní gbogbo gbà wàláhì gbogbo tí jàbàtà máa ń compromise àwọn compromise ẹ̀jẹ́ sọ fún yín mo fi ọlọ́bà búra èyí jàbàtà máa ń compromise àwọn compromise àìmẹ́yẹ rọ́ táàjẹ́ polisi ẹ̀ jàbàtà ọmọ parọ́ ní tàṣẹ tí ó láṣẹ wàláhì bàbá ìyàwó márùn ni mo ṣe bẹ́ẹ̀ ṣe wò mí àwọn ìyàwó tẹ́mìsí bàbá ìyàwó àwọn ọmọ tẹ́mìsí bàbá ìyàwó mí ti mọ márùn bẹ́ẹ̀ ṣe ní mo kéré mẹ́yìn bàbá ìyàwó ti mí tí è ṣe pé kí nínú àkídà jàbàtà wàláhì ọ̀ràn bí ọ̀ràn lámọ́ wákàkiri tó bá lè bí àgbákò lámọ́ ń tẹ́rí sí wàláhì àkídà yẹn burú gan ẹ̀mọ̀ ní tẹ́ bá rí èyàn tó ṣe nǹkan rí Sheikh Isa Sheikh Yahya An-Najmi ìgbà tó yẹ Sheikh Sunnah wọ́n pè ní Irshadu Sari ìgbà tó sọ̀rọ̀ nípa àwọn Ikhwan al-Ikhwanul Muslimun wọ́n ní tẹ́ bá fẹ́ mọ̀ wọn àwọn tó ti ṣe kìíní orí tí wọ́n túbá ní ẹlọ bí tẹ́ bá fẹ́ mọ̀ jàbàtá àwọn tó ti ṣe jàbàtá rí tán túbá ní ẹlọ bí wallahi àwọn tó ti ṣe rí tán túbá ní àbá ojú rí nǹkan ojú rí wallahi so tẹ́ ń ṣe pẹ̀lú ọ̀bọ̀kẹ́ kìí ṣe báyẹn wallahi kìí ṣe báyẹn ó lágbára gidi gan so àkídà yìí burú gan àkídà yìí sì le àwọn nǹkan táwọn ẹ̀wà kí ń compromise jàbàtà kí ń compromise àwọn jàbàtà máa ń compromise àwọn kí ń compromise àìmọye jàbàtà ó dé àwọn tàà pẹ̀lú ní bídí àti kéèsì tó bá pàwọ́pọ̀ pẹ̀lú wọn jàbàtà máa ń sálámà sí wọn náà ìmáàmù Central Mosque lọ́rin ìgbàtà ń pè wáyé Central Mosque lórí ọ̀rọ̀ pàǹ tí ó máa gbé àwọn ọmọlọ́mọlọ́pọ̀ jàbàtà ń sálámà sí wọn náà mo fọ́nà bàbúra jàbàtà ń sálámà tàà tí ma kó jàbàtà láti jọ tó ti dẹ́rọ ti kàfàrà bàbá èyí tí fi mọ́mù lọ́rẹ̀ sẹ́kọ̀ọ́ àmọ̀ fún mídíà ní wọ́n ni gbogbo àwọn òkúta gírí jàbàtà ń sálámà sí mo fọ́nà bàbúra ọlọ́wọ́ bá tí ń duwájú ọlọ́jọ́ gbẹ̀rẹ̀ jáma ni mo fi ń búra wallahi yóò dẹ̀ mọ́ sọ báyìí pé kíní a máa wà ẹwẹ́ gbogbo àwọn amẹ́lúwọ́ ní pé àárọ̀ àti gbélé yà àdéṣẹ́ o a tó wá parọ́ bàbá wá délé aláàṣẹ násìrù fún súnnà gẹ́lọ́ ní wallahi mama ó gẹ̀gbé sí pẹ̀lú rọ́ ìmẹ́ aláàṣẹ násìrù fún súnnà mọ́ dárì àwọn tàà lọ parọ́ ẹ̀rí ọtún lọ fún màálù lọ family house ọlọ sálámà mẹ́ ààbẹ̀bẹ̀ ní ẹgbẹ́ lé wa náà mú ààyè mọ̀gbẹ́ yìí lẹ́ ń sọ aláìkọ́kọ́ sí nìkọ́ṣì ó sì lè yẹ̀bọ́n bídà sí nìkọ́ṣì wọ́n wá sí iye Adam Yahya Al-Fulani wọ́n sí nìkọ́ṣì sọ láìgbẹ̀rún bẹ́ẹ̀ wọ́n jọ sí nìkọ́ṣì in tó lé ní 40 minutes ẹ̀rọ nìkọ́ṣì wọ́n ló tó báhùn ọ̀dà wá ṣe yíò yẹn pẹ̀lú wá ṣe yẹn irú yíò náà wá ṣe pẹ̀lú àná ọ̀dà kéèṣe nìkọ́ṣì wá ṣe yẹn wá fọ́ àná ìlú chance kámẹ́ pẹ̀lú kọ nìkọ́ṣì nẹ̀nẹ̀rẹ̀ ẹbọ́ kọ lásán ló change al-ismu la yughayyiru min al-haqa'iqi shay'an àwọn àbáwọn ni al-ibratu bil-haqa'iqi wal-ma'ani la bil-alfaz wal-musammayat kéèṣe pọ́ kọlá fẹ́ lò iṣẹ́ yẹn gẹ́gẹ́gẹ́ kí ni àkíkọ́ tó ṣe ọba ṣe nǹkan kó máa sọ́lọ́ kọ tọ́dá àbíkọ́ ọkọ̀ tí ọ̀dá bẹ̀rẹ̀ kò túnmọ̀ sí pé àkíkọ́ tó ṣe ẹ̀kọ̀ jẹ́ nǹkan ẹ̀mọ́ ní kọ́ọ̀ṣì náà ni ọdá àmọ́ fọ́nà bàbí ọ irú jáàzì tó fún wọn bí 45 minutes bí over 40 minutes tó rí jẹ́ ẹ̀mẹ́gá tó rí lẹ́yìn 40 minutes ní tánkà ni ó stop ló cost wọn kéde kí wọ́n jòkó kí wọ́n túká ọlọ́nà ọmọ iye tí wọ́n lò bẹ̀ 40 minutes dájú gẹ́gẹ́ tó record bọ́wà náà nírú 40 minutes yẹ ká mọ̀ kéèsè ní kọ́ọ̀ṣì ọya kéèsè ní kọ́ọ̀ṣì fún wa ní 40 minutes àmọ́ pè ní kọ́ọ̀ṣì ọya gbogbo kan tó bá wọ́kọ́ pẹ̀lú fáwọn mẹ́rin yà láyé tó táwọn tó bá jòkó yẹn àwọn ọmọ súnnà wọ́n à sì má bí tí ẹgbọ́rọ̀ súnnà òye wọn wallahi fil haqiqa ewúrò àwọn sọlágbẹ̀rú ọ̀rọ̀ súnnà òye wọn gẹ̀rẹ̀ dábà tara lókù ewúrò àwọn táwọn wí ọ̀rọ̀ súnfí ló yé wọn àti ikhwan so wọ́n lè bá jàbàtà tó bá wallahi mọ́ tó fẹ́yẹ̀ pé tó bá lọ mọ́ kéwú ọfẹ́ bá jàbàtà sí ní kọ́ṣì wallahi ọkàn fẹ́ sí ìmọ̀ lókò rí
wàláhì ọkàn fẹ́ sí ìmọ̀ lóbò ní kódà jàbàtà lè mú ènìyàn torí pé ọ̀rọ̀ rẹ̀ nídi pé kọ ọmọ kórì rẹ̀ pé kọ ọmọ bí tó ti lè kọ lẹ́sẹ̀ ní kéde pé kọ ọmọ kéde rọ́ọ̀nà ọmọ tó lọ títí kéde pé kọ ọmọ kéwù kàmọ́ bí tó ti lè rẹ̀ lẹ́fàáṣẹ́ ọparí bọ́bá mọ̀mọ̀ jù bẹ́ẹ̀ lọ tọ́ọ̀bá mọ̀ tó wà láyọ́ mario lẹ́fàáṣẹ́ ni tí ẹ ti mọ̀ pàwọn tí ń gbọ́ ní kọ́ọ̀ṣì àwọn onímọ̀ lákáyé tí wọ́n fẹ́ jàbàtà dọ́gba ìwọ́n sọ̀rọ̀ pẹ̀lú àwọn àlégbọ́ tí ẹyẹ láyé bẹ̀rẹ̀ àbá yìí ní sọ jàbàtà sí lákáyé rẹ̀ sọ pé wèrè àti wèrè lọ́rọ̀ ẹ̀ máa ń yéra wọn ọmọdé àtọmọdé máa ń gbọ́ra wọn yé dáadáa tágbàlagbà bá ti ń sọ̀rọ̀ ọmọdé wọn pé kí lágbàlagbà sọ àṣẹ́ni àmọ́ láàrin ara wọn tó jàbàtà ní bá wọn sọ̀rọ̀ pẹ̀lú lákáyé tó dọ́gba pẹ̀lú tí wọn so lẹ́gbẹ̀ẹ́ mọ̀ rí pé àwọn nìkọ́ọ̀ṣì báyẹn àmọ́ pàtàkì mọ̀ pé mọ̀ ń yọ mọ̀ sá fún nìkọ́ọ̀ṣì gbàyìn lọ́lẹ̀ yìí bó mídà sí nìkọ́ọ̀ṣì yóò sì mọ̀ grant àwọn mídà yóò kù tọ́mà pàṣírí wọn lè tú sóhun làbíbù ó ní ètò fífà sí nìkọ́ọ̀ṣì lórí fóònù ó ní ìṣẹ́jú fún wà náà náà pàdé orí fóònù káàkà wà láì kíákíá la yóò mọ̀ pé kò sí kankan lọ́dọ̀ rẹ̀ kọ́dà kan fún wa ní ìṣẹ́jú mẹ́wàá lórí fóònù lásán tẹ́ bá jí ń bá jàbàtà sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ ni ọkùnrin wà láì tó bá ti di pé ẹ máa fún ní respect kẹta àwọn ọmọ rẹ̀ máa fún onílù junior wàláì because tẹ́ bá máa jàbàtà sọ̀rọ̀ tí èbá ti sọ ọmọlẹ́yìn rẹ̀ ó ti mọ̀ bẹ́ẹ̀ sí mọ̀ báwọn sọ̀rọ̀ tó ráwọn ọmọlẹ́yìn rò nígbó lẹ́nu wàláì fún àbúrà ẹ̀sànṣẹ́ àti àjíkọ́ àmìṣàlá oúnjẹ tí wọ́n clear kí ló clear dẹ̀dẹ̀rẹ̀kẹ́ clear kí ló sọ tó clear wọ́n èé gbó lẹ́nu ṣùgbọ́n tẹ́yìn bá ti ń gbó lẹ́nu kí àpá mo ti kàkò ní báyẹn ẹ̀ẹ́gẹ́ nìkan ẹ̀ẹ́tọ́báyá onírùjú ní àdì lẹ́nu tí mo sọ yìí kí ló onírùjú tó wà mẹ́ ẹ̀dàkùn nígbà tí mo fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ tó wá ní kí n mọ́ nà dáadáa in tí fi sin lọ́wọ́ bá tí mo mọ̀ pé mo fẹ́ gbọ́nà bá pàdé ọwá ní kí n mọ́ gbá nígbà báyẹn ẹlẹ́gbẹ́ ni wọ́n wà lọ́yìn so kí máa bá yọ́bẹ̀ ni pé ọ̀rọ̀ bídíà yìí àwọn àfá ọ̀nà kọ́dà kìláàfù rí láyé èmi ò rírí pé àwọn àfá kan wá wí báyìí àwọn àfá kan gbogbo táwọn àfá wọn sọ ni pé ẹnu alùsúnnàtì wal jama'a kò lórí pé ìdájọ́ bídíà okun sí ilé tó gbé ìjáde kó ní Islam àti ilé tí ó gbé ìjáde kó ní Islam àwọn tó bá wá sọ wípé gbogbo bídíà ní kúfùrù àwọn àfá súnnà wọ́n máa ń bá wọn wí gidi gan irú ẹ̀ ni tíra tí mo sọ yìí tí mo ní Sheikh as-Suhaimi rahimahullahu ta'ala tí mo ní wọ́n ṣe tí mo dákọ̀ tíra yẹn fún wa lẹ́ẹ̀kan yẹn wọ́n sàlàyé ń bẹ̀ wípé ṣe rí gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé gbogbo bídíà ní kúfùrù wọ́n sàlàyé ọ̀rọ̀ méjì kan wọ́n láwọn kan mẹ́tọ́ ẹ́ pé wọ́n ṣe nafiu al-kufr wọ́n ṣe nafiu takfir pé a lè pèyàn ní kèfèrí ní nafiyan amman wọ́n gbé wá ní gbogbogbò pé ẹ lè pèyàn kankan kèfèrí o wọ́n láwọn ọ̀rọ̀ yẹn àwọn kan nìyẹn wọ́n láwọn ẹ̀rẹ́ ẹlẹ́kejì àwọn ọmọ pèyàn ní kèfèrí pẹ̀lú gbogbo bídá wọ́n ní àkèké ní kejì ọ̀rọ̀ tí mo sọ yìí mujanibu lis-sawab page 31 nínú tíra yẹn mo ti sí tíra yẹn ẹ̀dákẹ́ má bínú ọ̀rọ̀ yẹn ló ká mi lára tí mo fi ń digress báyìí so bẹ̀ tí mo ti sí page 31 yẹn inshallah ẹ̀rì kẹ́ mo fẹ́ sọ ní báyìí ẹ̀rì mo fẹ́ kà fún akọ́mọ́dá pé mo kàn sọ ọ̀rọ̀ yẹn lẹ́nu ní abẹ́ àkọlé al-aslu alladhi sara alayhi ahlu sunnati wal jama'a min sahabati rasulillahi sallallahu alaihi wasallam ila al-yawm ìpìlẹ̀ tí àwọn ahlu sunna wal jama'a rìn lórí ẹ̀ ẹ máa wo àníwá ẹ wo topic al-aslu alladhi sara alayhi ahlu sunnati wal jama'a ẹ wo ìpìlẹ̀ tí àwọn ahlu sunnati wal jama'a rìn lórí ẹ̀ àwọn tánàpì ó túnmọ̀ sí pé ẹni tí ó bá ti sípìlẹ̀ yìí ní tí ó bá ti lórí ìpìlẹ̀ yìí falaysa min ahli sunnati wal jama'a ní kàṣínà ahlu sunnati wal jama'a wọ́n ní àwọn ahlu sunna yẹn min sahabati rasulillahi sallallahu alaihi wasallam min al-ibtidaiyya ni kéèṣe min at-tabi'ir tó tó bá yẹ pé min at-tabi'ir ní ajẹ́ pápákà àwọn sọ̀hábà ní ọmọ jẹ́ ahlu sunna àwọn apákan ó sì kéwúkénù bẹ̀rẹ̀ látorí àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ila al-yawm títí dọjọ́ òní intihahul ghaya nìyẹn ìlà wọ́n wá ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ náà níbi abẹ́ ọ̀rọ̀ yẹn ibẹ̀ lọ̀rọ̀ yìí tí wọ́n wà pé wọ́n wá ní wa min hadha al-asl nínú ìpìlẹ̀ yìí òun náà ni at-takfiru wat-tabdi'u wat-tafsiq alákọ̀ọ́kọ́ al-atfu yaqtadi al-mughayyara fọ́dẹ̀ tó bá makéwú tó bá ti ń lo atfu in tó súnmọ̀ sí ni pé nǹkan lẹ́ọ̀kọ́ yàtọ̀ sí nǹkan lẹ́kẹ̀ẹ́ tó bá ní ráìsì àti ẹ̀wà kí wọ́n ní ẹ̀wà àti wọn àti ráìsì àti ẹ̀wà kẹ̀kẹ́ náà ní méjèèjì àà tó bá ti ní àti nǹkan méjì yàtọ̀ síra wọn iṣẹ́ àti oníwáwùṣe at-takfir wat-tabdi' tó bá yẹ pé bídíà ní kúfùrù ní wọn ẹ̀gbọ́n kayé nù kọ̀sẹ̀ ní kánà pé at-tabdi' nígbàtà ní bídíà ní kúfùrù tàbí bídíà ní ṣírkù ọdún ìsìnká tó máa mú bídíà kò yíra ní sí
at-takfir wat-tabdi' wat-tafsiq mẹ́tẹ̀ẹ̀ta yàtọ̀ kápẹ̀yàn ní kèfèrí kápẹ̀yàn lóní bídíà kápẹ̀yàn ní pòkí nínú ìpìlẹ̀ alùsùnnà ni wọ́n ni wa huwa babun qad azumat fihi al-fitnatu wal-mihna wọ́n ni báàbù kan lè jẹ́ fitna pọ̀ bẹ̀ gan fitna bẹ̀ tóbi gan wallahi ó dẹ̀ tóbi nìkan qad azumat fihi al-fitnatu wal-mihna àdẹ́wò tí tó sì lágbára ṣẹlẹ̀ nínú báàbù yìí àdẹ́wò tó lágbára bá yìí mọ̀ tó tọ́ wallahi níbi báàbù at-takfir wat-tabdi' wat-tafsiq wa tashat fihi al-ahlam lákáyàwó èèyàn ó dàrú ọlọ́ọ̀lọ́ oúnkálukú lákáyì rẹ̀ yà lọ sóríṣiríṣi ọ̀nà níbi táwọn wa kathura fihi al-iftira ìpínyẹlẹ̀yẹlẹ ẹgbẹ́ ó ṣẹlẹ̀ níbi báàbù yìí wa tashattata fihi al-ahwa'u wal-ara àwọn oríṣiríṣi ìfẹ́ẹnú òun lọ fún kákàkiri lọ́yàtọ̀tọ̀ síra wọn lórí báàbù yìí lórí báàbù kí ni at-takfiru wat-tabdi'u wat-tafsir ẹ̀mà hù wa mawqifu ahli sunnati wal jama'a nínú gbogbo ya fatawa wí níbi abẹ́ báàbù yìí wallahi àwọn afáyọ lọ́wọ́ wọ́n wọ́n lẹ́sàn rí púpọ̀ ẹ̀rí pé wọ́n kọ́ dákọ báàbù yẹn wọ́n wá sọ wàhálà tó ṣẹlẹ̀ mẹ́ wọ́n wá ní wa mawqifu mọ́mà sí kátàkátà sí ìwé kìíní ìfà wa mawqifu ahli sunnati wal jama'a as-sa'irin ala manhaji as-salaf as-salih min takfiri ahli al-bid'ah wal aqaid al-fasida huwa at-tafsil ẹ̀rí gan ibùdúó sí alùsúnnà tí ó yẹ pẹ́tọ̀ ọba ti rẹ̀ dúó sí bò mí ìyàtọ̀ fún bí ó sínú alùsúnnà ò tọba ní mọ́kífà alùsúnnà nìkan ẹ̀dàmù tí àbájá parẹ̀ kí ló jẹ́ ìsáàdù ti bọ́ sínú alùfídíà ní wọ́n yìí ná wàláì tọba ní mọ́kífà alùsúnnà ní sọ̀hábà nípa àwọn sọ̀hábà òun ni pé àgbà pé ẹ̀dúrì ní gbogbo wọn mùsùlùmí ní gbogbo wọn a sì máa ṣàdúrà fún wọn tíyàn bá wá lè ń bú sọ̀hábà kí ló ṣeun ọjáde kó náà rí súnnà in tó bọ́ sí àkàwà wípé àkídà àwọn onímọ̀ ń bú sọ̀hábà kódà kọ̀bá àmá ní isma kọ̀bá àmá kò sí isma mọ́ mọ́ sọ kẹ́ríkà jàbàtà máa ń tàn wájẹ gan kò dìgbà tí gbogbo usulu àkídà àwọn kẹ́ríkà bá tó pé láàrẹ kó tó dì àbí èyàn ká ń bú àwọn sọ̀hábà nísìn ṣùgbọ́n kọ̀bà pé àwọn sọ̀hábà àti àwọn àwòlíyà kọ̀bà fún wọn ní isma tó wọn lè ṣàìṣe kọ̀pá kò sì gbà fún wọn ní mẹ́kọ̀kọ̀ kò sì gbà gbogbo àwọn nǹkan yòókù yẹn kọ̀bà pé àìlì lọ́lọ́ àmẹ́nu mọ́ ní pé ìmọ̀ ń bú àwọn sọ̀hábà sí alùsúnnà ni ìpìlẹ̀ yọ́ká ojú tó láti sọ̀yẹ̀ tó ní bídíà àwọn ìpìlẹ̀ kan bẹ́ẹ̀ kọ́ lágbára lébẹ́tẹ̀ ẹ̀bá yakọ̀ alùsúnnà ń bẹ́ ó dò ní bídíà kò rí bá ní sí kò dìbà tó bá tó pé àwọn èyí jáde lórí ẹ̀káre ẹ̀bá máa jáde lórí nígbàtàgbára káyín agbára káyín ni ẹ̀yin tó pé gbogbo dájọ́ tágbára yín káyẹ̀ tí ń lò ilé tágbára yín ọ̀kalẹ̀ tí lò ẹ̀dẹ̀ máa ń sọ wà láyé àti ìtàgbára ẹ̀ká máa pàwọn bídíà ẹni ẹ̀mọ̀ká máa sọ aláyọ̀ká máa pàwọn ni àwọn abákẹ́ta kí sọ àbí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́n máa ń sọ dáadáa ṣùgbọ́n ẹ̀kà ń tara yìí ni àjọ kórawa ní alẹ́ àjọ kórawa ní kò sẹ́ni tí ó bẹ̀rù yín bátá yìí ṣe àwọn kèfèrí tàí ṣe kírísítẹ́nì àjọjọ wà ń bẹ̀ ní mawqif ahlus-sunnah wal-jamā'ah as-sā'irīna 'alā manhaji as-salaf as-ṣālih min takfīri ahli-al-bid'ah wal-aqā'id al-fāsida ojú ọ̀nà tálùsúnnah jamā'ah ń rìn mawqif wọn bí tá dúró sí àwọn tí wọ́n rìn lórí manhaju as-salaf as-ṣālih nípa pípé oníbídíà ní kèfèrí bí min takfīri ahli-al-bid'ah wal-aqā'id al-fāsida àti àwọn tákìdá wọn wọ̀dá huwa at-tafsīl o ní pé àwọn alùsúnnah máa ń sí yàtọ̀ láàrin wọn at-tafsīl sẹ́rí lábẹ́ ibi tí mo sọ yẹn wọ́n wá kọ 1 síbẹ̀ wọ́n fẹ́ kọ footnote mo sọ fún ilẹ̀ kan yẹn wọ́n fẹ́ sàlàyé sábẹ́ ni tẹ́ bá lọ ka 1 yẹn kẹ́ tó ka 1 ẹjẹ́ kọ́kọ́ fi 1 yẹn lẹ́nà ẹjẹ́ tó ka tó wà lábẹ́ rẹ̀ ká tó lọ ka footnote wọ́n wá ní wàhúwà wọ́n ní tán pè ní tafsīlù yẹn tó bá gbọ́yé òun náà ní pé àbí wàhúwà tafsīlù nìyẹn átù tafsīlù nìyẹn kéwò ìyáwọn eléyìí átù lè bàyá ní bẹ wọ́n ní táwọn wí ní pé tafsīlù táwọn yẹn tó bá gbọ́yé òun ní pé anna ahlal bid'ah laysu ala darajatin wahida pé òun ní pàwọn bídí àwọn sí ní lẹ́bù kan náà mọ́ kí bálù súnnà nìyẹn àbá yìí mọ́ kí bálù súnnà nìyẹn kò sẹ́ẹ̀rí tó lè mú àwọn kọwàríjì náà múrò àwọn ẹ̀rí tó mú àwọn mú wá wàláì àwọn ẹ̀rí àwọn kọwàríjì ní pé mọ́lẹ́rì tásọmọ́ pẹ́ díẹ̀ tásọmọ́ correct tásọmọ́ pẹ́ àgbóyè rẹ̀ bí tálọ́bọ̀ ọgbọ́ yí bẹ́ ẹ̀kùn tí máa hajjú tàlákí fẹ́ sàlàyé ni àbí naam ẹ̀wọ́n wá tí bá lè sọ ni máa sọ ẹ̀tọ́ ẹ̀ta láti kòrí máa ti fẹ́ dákọ̀ ẹ̀dá mi dúó so
ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ gan wallahi ìgbà míì tọ́rọ bá wà báyìí nínú ma pé ibò ní ká ti kí ọ̀rọ̀ yìí gan torí ẹmọ̀ tí nǹkan bá ti pọ̀ ẹmọ̀ ọgbẹ́ sí ẹ̀rá mú bí ní àbí ẹ̀rá mú bí tó ránù pọ̀ gan wallahi anu jàbàtà pọ̀ wallahi mẹ́fọ́ in tí kí ń kàfàrà yẹn pọ̀ kódà níbi ká pè yẹn ní Aziz lásán ká mẹ́ pẹ̀lú Abdul Aziz ń kàfàrà yẹn lórí wallahi àyíkéwú wallahi mẹ́fọ́ náà àyíkéwú pátápátá ìyẹn lè pè yẹn láti tí ò ní bábùrù sí ò ní bábùrù sí wallahi ìpínlẹ̀ tó ní òyeyé wọn ẹ̀sàlàyé kí ní kan lánàá nígbàtẹ́ ìlànàyé nípa pé kásọ̀ wípé Ọlọ́run bá gúnyàn láti bá ní kàkán ẹgbẹ́ ìlànàyé ọ̀rọ̀ tàbárùkù yẹn kò yẹ ohun kan lọ́pẹ́ pé yẹn gẹ̀ẹ́fẹ̀rí wà láì ìrìnkà ṣe pé tàbárùkù ẹ̀ tí bọ̀ yẹ́ àbí tàbárùkù kúrù ní nítorí pé àṣà àwọn ẹ̀rí àwọn èyí tó sọ wípé ìjálẹ́nà zátànwà tàmálàhùn zátànwà tá ń sọ fún ọba yẹn ẹ̀ká ń pè yàn kéfèé rí lásán mọ́ríkà ẹ̀rọ ayẹ́ kìíní ẹ̀ẹ̀fẹ́ lójú wọ́n ẹ̀ẹ́sẹ̀ ìṣàrọ̀ ayé tíra kan wàláhì tíra yìí dá púpọ̀ ìlànà nàkír aláàbò láti tẹ̀fír ọlọ́jọ́ dá fún yí wàláhì tíra yìí ṣàǹfààní púpọ̀ wàláhì mọ́fánà bàbúrà bí yàn bá ka tíra yìí dáadáa àfá ọgbọ́ àwọn jàbá ẹ̀sọ̀rọ̀ yẹn wọ́n ẹni bí pa àwọn jàbátá lọ́pọ̀ òótọ́ ni wàláhì ìtíra yìí bí ìgbà pé èyàn gbé ọmọ wá kíyà rẹ̀ ó sì dédé àwọn jàbàtá bí gẹ́gẹ́ sí gẹ́gẹ́ ní láyé àwọn níbi tó fẹ́ lò ṣẹ́rí nítorí péjì kan báyìí nítorí péjì kan báyìí àmọ́sẹ̀kọ́ kọ́bí orí tíra wàláì ṣe wá níbi péjì náà lẹ́dà ẹ̀ ní kàbò ní àwọn ẹmà gbé kábíyà káàkiri wàláì ọjá síbí lọ sí pé láti jẹ́ ní kàtíra kọ̀ kàbò mí ìrí láyé ní ibi tí jàbàtá ní ibi dákùn ní ó dà ẹmẹ̀rí ọ̀tù jàbàtá mi tó ti sàmì sí wàláì sọ́fà tutumiya mẹ́lẹ́tì ní tutumiya wàtàlátàwà tàlátú kò lè gbọ́jù bá ń lọ láti jẹ́jà tí ń wí náà kọ̀ máa wí àwọn ti bàjẹ́ ní àwọn ti lọ nígbé ilé yóò bẹ̀kọ́ ní gílmán gáyẹ̀ ló gbẹ̀rẹ̀ ní mọ̀hájí sílé àtàálùmù so gbogbo àwọn nǹkan tàbí ń pè yàn gẹ́bẹ̀rí yẹn ṣẹ́rí tẹ́yẹ̀ bá kò lákìdá jàbàtá tán ọwọ́ farabalẹ̀ náà ọlọ́gbọ́n gbogbo arọ́sì tí ń bẹ lára rẹ̀ torí àrùn bẹ́ẹ̀ mọ́ ti sọ̀rọ̀ tábàdà yìí mo ní ọ̀rọ̀ àti jàbàtá máa ń ta mọ́ yẹn pọ̀ gan o wàláì ọmọ ẹyọ lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ̀ntọ́nà bá ti ní kó orí yọ ọmọ ẹwà yọ tọ́nà bó fi ní kó orí gbogbo ẹ̀yọ tán náà wọ́n ló ti bẹ́ẹ̀ wọ́n láti gbòjì fẹ̀rẹ́fẹ́ náà wọ́n ní o ní pé wọ́n kí ń ṣe ipò kan náà faminhu o ń bẹ́ẹ̀nà àwọn oníbídà man huwa maqtu'un bi takfirihi àwọn ẹni tá lámọ́lẹ̀ tágẹ pàán pé kéfèé nínú ẹ̀dá òsáwà pàpọ̀ sójú nìyẹn sí wọ́n lákàfàrọ̀ bá ní kàfàrọ̀ báyìí wọ́n lákàfàrọ̀ ṣùgbọ́n inú wọn lákàfàrọ̀ faminhum man huwa maqtu'un bi takfirihi kaman ata bi qawlin aw fi'lin mukaffirin gẹ́gẹ́ bí ẹni tó bá ṣe iṣẹ́ kan àwọn tó bá sọ̀rọ̀ kan àbó iṣẹ́ kan tó sọ̀yàn di kèfèrí àwòrú bídíà tó ṣe ní tó ló fi ń jọ́sí fọ́nà ọba ní bídíà yẹn àwòrú iṣẹ́ yẹn síṣẹ́ kúfùrù nítorí pé ṣẹ́rí ẹ̀mọ́jàdà aláàmù wọ́n máa ń bèèrè lọ́bìt inú kan ìrújú ní ẹgbẹ́ kí náà gbọ̀wà bí tàbí mọ̀ bídíà mọ̀ fásífà àti mọ̀káfíà ó clear wallahi ó simple gan iṣẹ́ òun ni ẹwù tó bá ti jẹ́ iṣẹ́ kúfùrù lẹ́ni ẹlóhun fi ń sin lọ́wọ́ bá bídíà mọ̀káfíà nìyẹn tó bá jẹ́ pé iṣẹ́ ṣíríkù lẹ́ni ẹbí lóhun sin lọ́wọ́ bá bídíà ṣèkíyà nìyẹn bídíà mọ̀káfíà nìyẹn àmọ́ tí ẹ bá ti ṣe iṣẹ́ kúfùrù tí ẹ yẹ ṣíríkù tó wá lóhun fi ń sin lọ́wọ́ bá ó di ẹ̀ṣẹ̀ mọ́ lọ́wọ́ tó pé tí ó yẹ kó fi sin lọ́wọ́ bá ibi sin lọ́wọ́ bá wá bí ó clear bàjẹ́ ó ilé yóò nídi pé kí ní àwọn àpá àti yanjú àwọn ti sàlàyé jọwádìí ni ẹ kò yíọ́ so ọlọ́wọ́ bó jò yí náà wọ́n ni ó dẹ̀ ń bẹ́nu wọ́n ni watammat fi haqqihi shurutu takfir watammat fi haqqihi shurutu takfir tí gbogbo àwọn májẹ̀mú takfir wá pé sí lára ó túnmọ̀ pé kí yàn sọ̀rọ̀ kúfùrù gẹ́gbó ìjẹ́ kúfùrù kò túnmọ̀ sí kó ti di káfíò àyàbìgbà tí gbogbo májẹ̀mú takfir bá pé sí lára wọ́n tafat mawani'uhu àwọn mawani'u takfir àwọn nǹkan táàrí lára yàtà àfinúfin yàn kéfèrí ó tún wá kú òfin kò sí lára rẹ̀ mọ́ àwọn ṣùrútù ẹ pé sí lára àwọn mawani'u tó wá kú lára rẹ̀ ó mú pẹ́ta bá tó rí ṣùrútù pé sára àwọn òwe tí ó sáwọn mawani'u tí ó sáwọn nǹkan tó yẹ pẹ́ta bá wò pé bá ń bẹ pẹ̀lú yàn ó lè kọ̀díwà ká má fi pé kéfèrí tí wọ́n ń bá kú tán
ìgbà yẹn látò wá pè ní kèfèrí wa minhum ó sì bẹ́ẹ̀ náà ní bídíà man la yuhkamu bi kufrihi lintifa'i dhalika fi haqqihi àwọn tó yẹ pé a ní pè wọ́n ní a ní ṣe ìdájọ́ pé kèfèrí ni wọ́n nítorí pé lintifa'i dhalika fi haqqihi torí pé kò sí kúfù láwọn ọkàn ṣe bídíà tó ìgbọ̀n jáde lórí Islam ẹ wá jẹ́ kí á wo abẹ́ nǹkan tí mo sọ yìí ẹjẹjẹ tún kàtíwájú thumma inna al-qawla fi takfiri ahli al-bid'ah wat-takfiri umuman mabniyun ala aslayn azimayn wọ́n lẹ́yìn náà kásọ yí pé gbólóhùn kásọ pé a pè àwọn oníbídà ní kèfèrí àbá pè gbogbo èèyàn ní kèfèrí umuman mabniyun ala aslayn azimayn wọ́n mọ́ lórí ìpìlẹ̀ méjì so lábẹ́ wọ́n tí ma wá sọ ẹ̀yẹ́ káwọ́ nǹkan tí mo fẹ́ sọ tó lásìkò méjì sọ ó ti súnmọ́ gan wọ́n ní wa hunaka qawlun ẹ ma wà bẹ́ẹ̀ bí tí mo sọ wọ́n ní wa hunaka qawlun wọ́n ní gbólóhùn kan bẹ̀rù yàrá nafya takfir nafyan 'amman tó yẹ pé gbólóhùn yẹn in tí wọ́n rí àwọn tó ń sọ gbólóhùn yẹn tí wọ́n ń sọ ní pé a lè pèyàn kankan kèfèrí a lè pèyàn kankan ní kèfèrí yàrá nafya takfir nafyan 'amman an ahadi min ahli al-qibla a lè pèyàn kankan náà tí ń dájọ́ qibla ní kèfèrí فلا يكفر أحد من آل القبلة نكبر كانوا آل القبلة نكفري وقول أتقولون كان يرى تكفير أهل البدع تكفيرا مطلقا أما طبعا بوم بدع لا مكن كفر بوم بدع لا مكن كفر واني قولون لكجنيه wani wa annahum kulluhum kuffar wọ́n tó wá ṣàlàyé rẹ̀ pé gbogbo wọn ní kèfèrí o kharijuna anil islam wọ́n ti jáde kó ní islam kí ní jàbátá máa ń sọ wallahi bí ṣe máa ń sọ ní kódà tó bá jẹ́ pé bá dúró sí di pé kọlù kan sì mẹ́tẹ́ pé yàrọ̀ tẹ̀kfíra alìbìdáyí tẹ̀kfíra mutlaqan ó lè ní àwọn ẹgbẹ́ gbọ́n bídá lẹ́gẹ̀ẹ́gẹ́ láì sí ṣùrútù wọ́n bá wí wọ́n mutlaqan wọ́n ní ṣe wọ́n níbi ṣùrútù sí ní àwọn àbá tó wá gẹ́ bí ìgbà pé wọ́n ti mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀bì tó jẹ́ ní onírùjú wọ́n ti mọ̀ pé lè dá tíràrù wọ́n tó wá ní ìtàn sọ ní pé wa annahum kulluhum kuffarun kharijuna anil islam pé gbogbo bídà ní kèfèrí tájáde kó ní islam wọ́n ní wa killal qawlayni mujanibun lis-sawab wọ́n ní àti gbólóhùn kéní kejì àtàwọn tọ́lá lè pè kẹ́kẹ́ kèfèrí àtẹ́tọ́ ní gbogbo oníbídà ní kèfèrí ọ̀rọ̀ tó takò dodo ní aláṣẹ́jù mujanibun lis-sawab ثواني وقد ذكر شيخ الإسلام ابن تيمية رحمه الله خطأ من نسب هذين القولين لأحد من أئمة السلف ẹni dáwà àti tàbí nípọ̀sẹ̀ tí ó kún bí dáre wọ́n ní Ibn Taymiyyah ti wá sàlàyé wọ́n ní Ibn Taymiyyah ti sàlàyé kọ́nà bá kọ́ bá kẹ́ àṣìṣe gbogbo ẹnikẹ́ni tó bá fi ọ̀rọ̀ yìí tó bá fi ìkéníkejì ní ọ̀rọ̀ yìí tó bá fi ti sọ́dọ̀ ẹnìkankan náà àfàsára kó wírí pé àṣìṣe ló ṣe kò sẹ́ni tó wírí ẹ̀rí láyé kò sẹ́ni tó wíru ẹ̀rí láyé so eléyìí báyìí o ní ìkàtà sọ wọ́n ní tàbálọ̀wò Majmu' al-Fatawa so wọ́n ní kálọ̀wò wọ́n ní wa anna as-sawaba pé ilé tó kọ̀rẹ́ túbọ̀ tafsir oníkásíyàtọ̀ láàrin wọn wa huwa al-qawlul haqq an a'immati as-salaf ó sì lóòrùn òdodo tó wá látọ̀ àwọn àfáà salaf wọ́n ní kálọ̀wò Majmu' al-Fatawa mujalladu ẹlẹ́keje page 337 títí dé page 340 kò yẹ báyìí so eléyìí báyìí eléyìí ó jẹ́ kó yẹ pé ọ̀rọ̀ tí jàbàtà ń sọ wallahi àbáyé ti bèsì fún alákọ̀ọ́kọ́ ni pé kò sí ẹ̀rí kẹ̀kẹ́ ẹlẹ́kẹ̀ẹ́jì kò sẹ́ni tó wí nínú alùsùnà wal jamaa ẹlẹ́kẹta ni pé gbólóhùn yẹn alùsùnà wal jamaa òkè ń wí àwọn ẹlẹ́gbẹ́ àwọn khawarij náà wí kò yẹ bá ní sí hádà wallahu a'lam lórí yẹn ṣe wá rí lónìí ìtàjí jàbàtà tó ń pè yẹn kèfèrí ó ní gbogbo ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ gbogbo wọn kèfèrí ni wọ́n ìrọ́ ní pa wallahi ashirkul asghar kúfúrù ni ṣírkù ni àkídà àwọn khawarij ní ṣe pọ̀tánì sọ nínú ṣẹ́hù nawakidul islam ṣe pọ̀tánì sálàyé bẹ̀ pé àwọn wallahi wọ́n dìdí lámọ́lẹ̀ ni wọ́n láwọn khawarij ní mọ́ sọ pé ashirkul asghar gún ẹ̀yà rikún islam kò yí bá ní sí so ọ̀pọ̀ dáadáa bẹ́ẹ̀ nínú àwọn ìgbẹ̀rẹ̀ pé wọ́n fi pín ìyà rikún islam ṣe wá rí ní parí o ní pé tẹ́rí nípa manhaju talaqqi manhajù tí ibi tàà tí mú ẹ̀rí lọ́dọ̀ alùsùnà wal jamaa kò rújọ àwọn fàájì sàràyé alákọ̀ọ́kọ́ alkitab kíra lọ́wọ́ bá jíjà al-Qur'anul Karim ẹlẹ́ẹ̀kejì as-sunnah òun ni hadith wa nabi sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹta al-ijma' kò yíba ní sí yìí naam ẹlẹ́ẹ̀kẹrin òun ni al-qiyas lọ́dọ̀ àwọn báàdù salaf ọgbà wọlé ẹlẹ́ẹ̀kẹrùn òun náà ni qawlu sahabi now
ṣẹ́rí ibi tí problem ti wà lórí ọ̀rọ̀ ìjìmáì náà ó ní problem níbi ìjìmáì náà ó ní problem níbi ìjìmáì náà ṣùgbọ́n ẹ jẹ́ n kọ́kọ́ lọ síbi qawlu sọ̀hábí àwọn àbá súnnà máa ń lo qawlu sọ̀hábí àmọ́ pẹ̀lú májẹ̀mú méjì yẹn jàbàtà òkè ń lò rárá yóò máa ka tí àwọn afá ń kàkúkà ohun ẹjẹ́ lò ní àyàfi ibi tó bá ti bá bẹ̀ẹ̀nù rẹ̀ mú wallahi ibi tó bá ti bá bẹ̀ẹ̀nù rẹ̀ mú ní ti máa ń lò yóò sì tútù kútù náà ni qawlu sọ̀hábí májẹ̀mú méjì àmọ́ bí ń lò ó ní alákọ̀ọ́kọ́ idha lam yukhalif nassan tí ó bá ti tako ọ̀rọ̀ sọ̀hábí yẹn tí ó bá ti tako ayà Kùránì tí ó tako hadith Ànábì sallallahu alaihi wasallam tí ó tako ayà Kùránì tí ó tako hadith Ànábì aláwọ̀kọ́ yẹn ẹlẹ́ẹ̀kejì idha lam yukhalif qawla sahabiyyin akhar tí ó dẹ̀ tako ọ̀rọ̀ sọ̀hábí mi sọ̀hábí ka sọ̀rọ̀ kan sọ̀hábí mi náà tí wá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ wá takora wọn a ní tí ìfọ̀rọ̀ kan rinlẹ̀ náà méjèèjì a wá wo ewu ní dẹ̀lí ìlú rẹ̀ wà rọ́jì ìwòrò àmàjú a padà lọ̀rọ̀ kan náà méjèèjì o ṣùgbọ́n a ti tẹ̀dí wípé èwo lọ́rọ̀ ẹfẹ́sẹ̀ nílẹ̀ ju ẹnìkejì lọ sẹ́rí mẹ́jẹ̀ méjèèjì tí ó bá ti sí nínú qawlu sọ̀hábí a máa ń lò dáadáa nínú manhaju al-sunnah wal jama'ah àwọn àyímọ̀dẹ̀ jẹ́ kó yé wà bẹ́ẹ̀ kò yé láníṣìn kódà Imam Ahmad rahimahullahu ta'ala nínú àwọn usulu wọn ni tí ẹ bá lọ kọ́ usulu Imam Ahmad rahimahullahu ta'ala kódà ó wà nínú usulu sunnah Imam Ahmad ó wà nínú usulu sunnah Imam Ahmad rahimahullahu ta'ala gbogbo yẹ̀rọ dẹ̀ mọ̀bẹ̀ al-ihtijaju bi aqwali sahaba kálù ọ̀rọ̀ àwọn sahaba now tàbáwọ́ fún ọlọ́rọ̀ sahabi sin awáwo àrípọ̀rọ̀ yẹn takọ́ àyà Qur'an àrípọ̀ takọ̀ ọ̀rọ̀ hadith Ànábì mi a máa lónìí nítorí wípé ìjìhádù sahabi olóore ju ìjìhádù ti ẹ lọ ká ní wọ́n mẹ́sìn ṣùgbọ́n jàbàtá yóò wó ọ̀rọ̀ àwọn sahabi yóò dẹ̀ fi ti ẹ̀rẹ́lẹ̀ wallahi yóò takọ̀rọ̀ àwọn sahabi tẹbá bí lè pé kí ọdá kí lè rí tó ní ká máa ṣe kábàrà kan ní ìdí mú alátọ̀rọ̀ Ànábì pé Ànábì máa ń ṣe kábàrà kan ní ìdí wallahi kò rẹ̀ mú àdó àbóní mú wà ní àdá padà sí pìlẹ̀ àwọn bèèrè pé ìpìlẹ̀ wo ta ló dá padà sí pìlẹ̀ rí láyé níbolo tí bọ̀lá Ànábì ti dá padà sí pìlẹ̀ àti pé ta ló sọ pé ìpìlẹ̀ takbiratul idayn nìyẹn tó pé ṣé ìpìlẹ̀ náfílà ló dá takbiratu yẹn padà sí ni àbí ìpìlẹ̀ ìrun ọ̀ranyàn tó bá pẹ́ ìrun náfílà ni sọ̀látù jánásà ṣé ìpìlẹ̀ rẹ̀ ládá padà sí kábàrà mẹ́rin la máa ń ṣe ìpìlẹ̀ ti dàrú báyìí àbí tó yẹ yín ìsáà ó ti dàrú sẹ́ sọ̀látù kùsùf ó ní ìpìlẹ̀ tí ẹ̀ tí ẹ̀bẹ̀ lábẹ́dá padà sí ni sọ̀látùlì ti sọ́ ó ní ìpìlẹ̀ tí ẹ̀ tí ẹ̀bẹ̀ lábẹ́dá padà sí ni kùsùfù ní tí ẹ̀ ìsìsọ́ ní tí ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí náfílà ẹ̀yìn jánásà ó ní tí ẹ̀ kò sí ìpìlẹ̀ kankan táàdà padà sí pé àdá padà sí ìpìlẹ̀ àwọn tó bá nẹ́bì láyé ìpìlẹ̀ àwọn tó bá pìlẹ̀ gan ni ọ̀rọ̀ tó ń sọ ní wọ̀gẹ́rin tako àwọn arílọ́dọ̀ àwọn sàhábà rẹpẹtẹ kéèsì Abu Hurairah nìkan ní ma ń ṣe kẹ́lẹ̀ yóò yàtọ̀ fún bẹ́ àtórí hadithu marfu' látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam tó dẹ̀ lẹ́rì tó dẹ̀ lálàáfíà àmìlẹ̀ yìí kéwú òye ọ̀rọ̀ abúrọ̀bì mílìmì lọ́lọ́ ká o mọ́ mẹ́ni tó fún ní tíra yẹn o tọ́ka tí ń gbẹ̀gbọ̀ púpọ̀ yẹ́ o wallahi arìntára rẹ̀ ọ̀bálẹ̀ abúrọ̀bì mílìmì tó ká ọ̀rọ̀ rẹ̀ gan òun gẹ́gbà pé súnnà òun ni ká ṣe kábàrà méjì láwọ́ ká ṣe márùn lára kìí ó ní torí pé hadithu Abi Hurairah yẹn ó ní marfu' hukman ni marfu' hukman sì ní àti marfu' sarihan ìdájọ́ kankan náà ní méjèèjì fi ihtijaj tí n kankan òyí ọkùnrin yìí tàbá bẹ́bí mẹ́rin kò rí báyìí nísìn now ṣe rí gbogbo kìtàbù wa súnnà gbogbo kí ní tàà ń sọ yìí kọ́ìdù kan bẹ̀ dáàdì súnnà tó yàtọ̀ sí gbogbo àwọn ẹgbẹ́ yìí òun ni wa mubayanatu kílẹ̀kùnrin wa mubayanatu ahli zaygi wal ahwa fi dhalika mubayana òun náà ni pé bá ṣe jìnà tààtà kétékété sí àwọn tí wọ́n ti yẹ̀gẹ̀rẹ̀ kú omi òdodo àtàwọn onífẹ́nú níbi bá ṣe mẹ́rin mubayana wa ni pé kìtàbù wa súnnà bi fahmi salafil umma ábílẹ̀ rẹ̀ wípé ọtí mẹ́rin wọ́n tó tọ́ sahih ayà Kùránì mú àhàdísà rẹ̀ mú wáyé àmọ́ àgbọ́yé tó tú sí yẹn níbo ló ti rí ta ló sọ ẹjẹ́ kí n pa ọ̀rọ̀ àwọn méjì kí n parí ẹ̀ insha Allah ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó ní ọ̀rọ̀ al-Imam Ahmad rahimahullahu ta'ala wọ́n sọ bẹ́ẹ̀ fún al-Maimuni ìkanú àwọn makíwà Imam Ahmad ni wọ́n ní iyyaka kalimatu tahdhir ni wọ́n fi ń sọ yẹn lára ni fi sọ́ra rẹ̀ iyyaka an tatakallama fi mas'ala laysa laka fiha imam sọ́ra rẹ̀ láyé rẹ̀
má sọ̀rọ̀ nípa mas'ala kan nínú ẹ̀sìn tó lẹ́nì kankan tó sọ ṣáájú rẹ̀ rí nígbàtí imam ahmad imam ahli sunnah wal jama'a ma'a ghazarati ilmihi wa ma'a nubughihi fil ilm wọ́n ṣe ní má ṣe jílẹ̀ tó nínú ma tẹbá àzárọ̀ ọmọ kéwù wọn tí yàn pè ọmọ kéwù ẹ̀ tí ó fún ní nàṣíhà tí mọ́ Muhammad ń pọ́ mẹ́tọ́ tọ́ bá fẹ́ sọnù iyyaka àtẹ̀lẹ́kànlọ́mọ̀ fi mas'alatin laysa laka fiha imam tẹbàtọ́ àmọ́ mọ́ àmọ́ sára tí ọ̀lẹ́nì kankan tó sọ bẹ́ẹ̀ rí wá láyé ọbẹ̀ máa dá tuntun mú wánú ẹ̀sìn wallahi ó ti sọnù wallahi tó gbé lájẹ̀ dídà fi Islam kò sí tuntun kankan tó lè wánú ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni Imam al-Barbahari kí fi parí ẹ̀ Imam al-Barbahari rahimahullahu ta'ala níbi ọwọ́ parí ọ̀rọ̀ yẹn bọ̀ látòkè yẹmọ́ rẹ̀ kalẹ̀ wọ́n ni wọ́n fi rahmakallah wọ́n ni lọ máa wòye dáadáa farabalẹ̀ dáadáa máa wòye dáadáa kọ́lọ̀kọ́ bá mi kí ọ kullaman sami'ta kalamahu min ahli zamanika khassa gbogbo àwọn tó bá ń gbọ́rọ̀ wọn tó ń tẹ́tí gbọ́rọ̀ wọn láwọn tẹ́jọ sẹ̀mí lásìkò kan náà ẹwọ̀ bá tẹ́wọ́ bá sì kó ṣe dá tó nígbà tí Imam al-Barbahari sẹ̀mí náà ti ṣe nàṣíhà yìí ẹ̀dá pẹ̀lú bí nǹkan ṣe kúrú tó lásìkò tàwáyì tàbí ẹ̀kọ́ nàṣíhà yìí jù kullaman sami'ta kalamahu min ahli zamanika khassatan فلا تعجلن ولا تدخلن في شيء منه gbọ́dọ̀ kánjú gbọ́dọ̀ kó sí kankan tó bá sọ hatta tas'ala títí wà fi bèèrè wà tanzura tó sì wòye dáadáa an takallama fihi ahadun min ashabi nabi sallallahu alaihi wasallam ǹjẹ́ ni kaka sọ wẹ́rí náà sahaba nabi al-Imam al-Barbahari ní sí nasiha yìí aw ahadun min al-ulama àríkànnà wà fásọ wẹ́rí láyé fa in asabta fihi atharun anhu tó bá wà lè rí atharu kan bí kí wọ́n sọ fatamassak bihi gbá mú dáadáa wà látò jáwísù ní ṣe wà látàkùtàwà aléyìí ṣe án fàtàkùtù bí náà ó gbọ́dọ̀ tájọ tí wọ́n sọ ẹ má sọ nǹkan mí ó sì gbọ́dọ̀ sá ọ̀rọ̀ mí lẹ́sà lórí ọ̀rọ̀ tó sọ yẹn kan bá jábọ́ sínú náà hadhihi an-nasihatu al-barbahariya an-nasihatu al-barbahariya nasiha al-imam al-barbahari wa hiya nasihatun tajibu an tuktaba bimahi adh-dhahab tí n bá sọ pé tẹ́jìbù kìí ṣe mọ̀bálàmọ̀ in sàfẹ́jù wallahi nasihatun zahabiyya nasíhàtó oníwúrà ní tó lówó lórí púpọ̀ tẹ́jìbù an tuktaba bima'i dhahab wa tursaqu amama al-masajid wal-buyut káwà lẹ́mẹ́rin ọ̀nà mọ́sálásí báyà àti gbogbo léwa pé ẹ̀yin èèyàn idha aradtum as-salamata fi dinikum tẹ́ bá fẹ́ lànú ẹ̀sìn yín fa alaykum bi hadhihi an-nasiha khudhuha tamassaku biha ẹgbà mú ẹ̀dì mú dáadáa wà á bú aléha bí nawajid ẹfẹ́yìn kọ̀rọ̀ kẹyìn gbígbà mú هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. الحمد لله جزا الله الناس والمستمعين خير الجزاء. kí Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn ustaz wa ní ẹ̀san olórí. àwọn ustaz wa Ustaz Sulaiman, Ustaz Abdul Aziz bin Sulaiman. Àwọn náà zuwa ma bá fẹ́ mọ̀dúrì náà ní ojú. Nípa manhajin salafi inda salaf wa mubayanati ahli shay'i wal ahwal fi dhalika. Àwọn náà zuwa ma bá fẹ́ lójú kí Allah bá san wani ẹ̀san lórí. Wal yatafaddal mashkura. Qabla الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله
وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أكيد يوم يوم الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. adúgbà fún Allah subhanahu wa ta'ala ọba tí ó ṣe wá ní mùsùlùmí látara ipé orí sínú ọkàn wa ká máa nífẹ̀ẹ́ láti máa tẹ̀lé nǹkan tí Ànábì bá sọ tàbí tó bá ṣe tàbí nǹkan tí Ànábì bá wọn sàhábà ní orí ẹ̀ tàbí iṣẹ́ tí àwọn sàhábà ṣe tàbọ́rọ̀ tí wọ́n sọ tó wọ́n sì wá pé Ànábì nímọ̀ nípa ẹ̀ àbí gbogbo bí wọ́n ṣe kàálẹ̀ ní sí bẹ́ẹ̀ náà ní ìbámu sí àyà tó wà ní Suratu Al-Imran àyà 31 a'udhu billahi minash shaitanir rajim. Allah ní rẹ̀ Ànábì qul máa sọ fún àlèhùnmá ìpé in kuntum tuhibbuna Allah tẹ́bálẹ̀ níbi Allah fattabi'uni ìmọ̀ Ànábì yàtẹ̀lé alọ́mọ níbẹ̀ yín wàyá fún ìlàkùn ìdúró lọ́kùn alọ́mọ wá sọ fún ìjẹ̀sẹ̀ ìfún yín ọgbọ́n òfin òfin aláàlójọ ọ̀pọ̀lọpọ̀ àforíjọba tí wọ́n jẹ́